One of the people. Before we want to end it, I always. Any generation here against you. It's a pity for you. I don't understand your life. This generation, you know, they sleep. Ó yẹ jẹ́ kí tẹ wò mà yìí ṣé o sì wà nílé ọkọ àbí o ti fọkọ ẹ sílẹ̀ kí lè fún ẹ lówó àwọn olùṣètò rán mi sí ẹ ti pẹ́. Àwọn olùṣètò ti rán mi sí ẹ ti pẹ́. Ta ló fẹ́ gbowó lọ́wọ́ mi láago méjì o mo fẹ́ fún èèyàn kan lówó. Hello. Ẹ káalẹ́ ọba àbí ẹ káàárọ̀. Ẹgbọ́n sókè mi ò ráyè kí ẹ máa lo voice ẹ. Ẹ káàárọ̀. Yà sẹ́ẹ̀sì wá ń lé ọkọ kàbẹ́ tí sápò lé ọkọ. Àmọ́ wà lé ọkọ náà. Sọ gbà yẹn sẹ́ẹ̀sì wà ń lé ọkọ náà ní abẹ́ ti kú. Mo ṣì wà lé ọkọ náà. Ẹja ara yín dànù mi kì í fẹ́ tó bá lọ́kọ lówó. Mi kì í bólóbò tó Bàbá ẹ gbòògbò. fún mi lówó náà. Mi ò kì í bólóbò tó gbòògbò sí. Àṣé bẹ́ẹ̀ sọ pé àwọn olùsẹ̀ǹtà rán yín sí mi. Wọ́n rán mi sí èmi rò pé bí a ti kó ń lé ọkọ ni nígbà tẹ́ wá sórí láìfù lóru mi mọ̀ pé kì í ṣẹ̀yìn náà rán mi sí. Mo ní mi kì í ṣoore fún ìyàwó léyàwó ṣé dandan ni. Ẹ jọ̀ọ́ ẹ ṣoore fún mi. Ẹ jọ̀ọ́. Mo fẹ́ dóko rédèrèdè. Hello, pretty. Ẹ káalẹ́ sà, ẹ káàárọ̀ sà. Ṣé wá fún wa lówó ni àbí ẹ wá kí wa àbí wá béèrè question àbí wọlé wá sí gangan? Àwa kí yín ni o. Wò ní Valentine. Àbí nà àwa kí yín ni.
Mo ní ẹni ní Valentine àbí? Èmi ò ń ṣe Valentine, mo kàn ní kínkín. Ara mi ò yá, mo wà lọ́sípítù lọ́sẹ̀ wá kí mi. Ara yín ò yá, àná o, kò dìgbà tára yín yá Ọlọ́run nǹkan kan ò ní ṣe yín. Kí ni ìtumọ̀ kíkí láì ṣe pé mo forí gbálẹ̀ àbí mo ya wèrè àbí mo wà. Ẹ̀yin náà lè sọ pé ṣé mo wá kí yín, mo dẹ̀ ni mo wá kí mi, ṣáà lè sọ pé mo wá bá yín jà. Mo fẹ́ mọ̀ ó máa ní reason tẹ́ fi send request bóyá ẹni kankan tó wà lọ́kàn yín tẹ́ fẹ́ bá mi sọ lẹ́sẹ̀ send request. Ẹni tó bá wà lọ́gbà ẹ̀wọ̀n àbí tó wà lọ́sípítù ni èèyàn lè lọ kí. Kò sí nǹkan tó sàwọn. Ẹ má bínú, mo ní kí n check yín náà. Ṣé ti marry àbí ẹ ti marry? Single mother ni. Ọmọ mẹ́rin lẹ ti bí báyìí? 2. Bùkátà yẹn náà ti pọ̀ jù. Ṣé ẹ ti lè sí kámẹ́rà ká wò yín bóyá a lè tọ́jú yín? Àánú mi lè ṣí kámẹ́rà tí mo wá ẹ lè rí mi. Àwa kì í máa rojọ́ púpọ̀ tètè wá máa lọ o. Because mi ò kì í bá ẹlẹ́jọ́ wẹ́wẹ́ sọ̀rọ̀. Go straight to the point. I don't have time for secretary. I don't have time. Ráyè. Diva. Ẹ kárí sà ọba. Ẹ káàbọ̀ sẹ́yìn ti marry àbẹ́ ẹ̀ ti marry? A ti marry o. Ilé ọkọ lẹ ti bá mi sọ̀rọ̀. Mo kàn ní kí ni ṣé ó bá dì mí? Ẹ wà nílé ọkọ kí ọkọ lọ́kọ. Kò bá dì í, mo kàn ní kí ni ọba. Máa ń gbádùn àwọn prógrámù yìí. Ayẹ ká pàdé. Mi kì í báyàwó léyàwó sọ̀rọ̀. Bàbá Solomoni ò kì í báyàwó léyàwó sọ̀rọ̀. Anything obìnrin tó bá ti wà nílé ọkọ, mi ò fẹ́ bá yín sọ̀rọ̀. Mi ò fẹ́ bá ta sí, mi ò fẹ́ kí kankan pa wá pọ̀. I don't have time. Àwọn guest lèmi wá kiri, kò sí èyí tó kàn mí kan èyí tó ti darúgbó wọ̀nyí. Olúpẹpẹ àjà kákáká lójú ogúnlé òróbí mo ti yóò gbárí mo ti mú ẹni kí yóò gbárí. Ọ̀rọ̀ máa padà bọ́ lálẹ́ yìí o. Bọ̀ mo fẹ́ wo ibi tó fẹ́ gbà wọlé sí yín lára. Bóyá kí ṣépè sọ yín ni o. Bóyá kí ṣàdúrà fún yín ni o. Bóyá kí sọ̀rọ̀ àṣẹ kan sínú ayé yín ni o, mi ò tí ì mọ̀. But ó depend the comment tó bá jáde ni máa fi mọ nǹkan tí ẹ fẹ́ lálẹ́ yìí. Bóyá ìpè ní tàbá àdúrà. Yes, àwọn gẹ̀ẹ́sì yìí dà ó wù mí kí n fún gẹ̀ẹ́sì kan lówó lálẹ́ yìí. Mi ò parúgbó níwájú mi. Hello. Hello ọba ẹ kálẹ́, ẹ káàárọ̀, àti wà láàárọ̀. Ilé ọkọ lẹwà àbí ṣégun ni? Mi sí ilé ọkọ o. Ẹ sí kámẹ́rà yìí. Mi sí wọ 1000 mi ní kámẹ́rà. Ìlú wo lẹ ń gbé? Ọmọ ìlú kan ni wà, ọba kí ló ṣẹlẹ̀? Ìlú wo lẹ ń gbé gangan? Mi gbọ́. Ìlú wo lẹ ń gbé gangan? Mò ń gbé ní Ìjòdò lẹ́gbẹ̀ẹ́ Ìrèlè lókìtìpupa. That is Erékìtì Ìjòdò. side. Erékìtì side. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ni mò ń gbé. Mo fẹ́ fẹ́ ọba. Ó ti pẹ́ tí mo ti ń wá ọba Solomon pé òun gangan ni màá fẹ́. Ìwọ mo fẹ́ fẹ́ ìwọ gangan. Ṣé nídìí? Màá lọ lédè kan ṣe ní Lẹ́kì. Á bá mi ṣe. Èèyàn kọ́. Wọ́n ṣe náà ní Lẹ́kì, èèyàn kan náà ló ń ṣe méjèèjì ní Lẹ́kì. Máa dé ọjọ́ bá fẹ́ kí n lọ bẹ̀ báyìí máa lọ bẹ̀ máa lọ ṣe. Irú mọ́tò wo lẹ ń lò? Bá ti rẹ́dì, mo ti rẹ́dì. Irú mọ́tò wo lẹ ń lò? Irú mọ́tò. Okay, mo ń lo Mozu Camry. Ilé mélòó lẹ ti kọ́? Ó mọ̀ pé ilé òjò mo kọ́lé sí Ìjòdò bọ́ ṣé mọ̀ pé kò lè gbéra bí ilé Èkó bọ́ mo ti kọ́lé sí Ìjòdò. Well, bí ọmọ mẹ́rin lẹ ti bí báyìí? Ìkan. Bùkátà náà ti pọ̀. Mi gbọ́. Bùkátà ò tí ì pọ̀ sẹ́.
ìkan but ṣé ìyá Abigail máa ìyá kí ló bá ìyá Abigail wà ń kọ́ báyìí ṣé kò ní bínú ṣé èní bínú. Ṣé ẹ fẹ́ fọkàn bàbá ẹ̀ tí rẹ́dí àti fọkàn? Mo ti rẹ́dì kò sí nǹkan tí mò ń ṣe mo ti rẹ́dì. Ilé relationship kò sílẹ̀ tó kan ìyàwó kékeré kan ìyálé. Ok mo ti gbọ́. Ìyá ọkùnrin yẹn ló jọ ní business. Ó pẹ́ tí mo ti ń lé ẹ kiri ó pẹ́ mi mọ̀ pé mi máa jẹ lálẹ́ yìí ó pẹ́ tí mo ti ń lé ẹ kiri. Bó bá wọn kí ọkùnrin yẹn kó tó lé ẹ̀ kò kàn, bó bá wọn kó dalé ẹ̀rú kò kan ìyàwó tó ẹ̀sẹ̀ fẹ́ wọlé. That's true. So ẹ tí lè ṣojú. So ṣé ìjọdún náà lẹ ti ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí? Ìjọdún ni mo wà mo ti mọ̀ pé ibìkan náà láti jọ wá mo ṣe wà ló pẹ́ tí mo ti ń wá ẹ pé mo fẹ́ kó fẹ́ mi. Ok nǹkan sẹ́ni ní pé ẹ jẹ́ ká pàdé lọ́la. Ṣé ní orí life again lóru yìí lóru ọ̀la. Náà lálẹ́ tílẹ̀ bá ti mọ́ kẹ́ máa bọ̀. Táìmù wo. Bàbá mi ń Jẹ̀bú-Òde. Ìjẹ̀bú-Òde níbo ń Jẹ̀bú-Òde. Ìjọba ti dé Jẹ̀bú-Òde tẹ́ni ẹ lọ sí conference hotel mo wà ń bẹ̀. Ó dáa mo ti gbọ́. Tàbí ẹ̀ lówó mọ́tò ni. Mi ì lówó mọ́tò ní jòdó jìnnà bóyá wà mi ì mọ bó mi ì lówó mọ́tò. Ẹ pé account number yín. Mi gbọ́. Ẹ pé account number yín. Ọba àyà mi ń já tí n bá wà fún wàá bú. Èdè ẹ lówó mọ́tò èmi gbé bùkátà èmi fẹ́ sápá mi ò rí bí gbọ́ wọlé sí lára látara nìyẹn. Ẹ lówó mọ́tò kí mi wá sanwó mọ́tò ẹ fẹ́ tún gbé bùkátà ayé yín létè mi mọ́lẹ̀. Èmi ò máa ráyè gbogbo obìnrin tó bá mà ti rí ṣe mo máa fẹ́. Èmi ẹsẹ̀ máa wá owó mọ́tò kiri. Obìnrin tó bá ti lè lé owó tó lè fi dé ọ̀dọ̀ mi ò lè do láyé. Mo ti ṣe obìnrin kan lọ́jọ́ kan báyìí mo fún obìnrin ní 200,000 naira pé kó wá. Obìnrin yẹn jáde wá láti ilé ó dẹ̀ wá sí hòtẹ́ẹ̀. Nígbà tó máa dé hòtẹ́ẹ̀ mo wá pè lórí fóònù pé hello. How are you? How is everything? Ṣé o ti dé oní bẹ́ẹ̀dì? Ṣé o ti tẹ́ òbò sínú èsì? Ó ní ọba ṣé lóòótọ́ lẹ fẹ́ dómi ni? Mo ní kí ló wí? Ọba ṣé lóòótọ́ lẹ fẹ́ dómi ni? Kí ló tí ò béèrè question yẹn kó tó lè gbé mo fún ẹ ní 200,000? Ló kàn rò pé bí a mọ̀ ń ṣeré ni. Ṣàngó ló máa pa àkútúkù ẹ lọ́nà ọ̀run mo sá ní blọ́ọ̀kì ni kò rí mi tó fi lọ. Wàá máa béèrè question orí burúkú lọ́wọ́ pé ṣé n fẹ́ dú ẹ. So èmi tó fún ẹ ní 200,000 kí ló fẹ́ wá ṣe fún ẹ tẹ́lẹ̀ mo fẹ́ wojú ẹ ni. Obìnrin mi wà ní ìdí kan máa fún ọ lọ́fà. Ṣé kò sí epo ní kinní ni kó tepo kó tanná yìí mọ́jú ni. Àti tàn ládùúgbò mi. Kí ló ṣe àlàyé ládùúgbò? Ó bá ní ìdíkì lọ́ra jẹ́ tèmi nìyẹn o. Ìráyè gbogbo àdúgbò gẹ̀lẹ́ yìí. Go and bring the small stroller for me. Ṣé náà kan wà bí? Níbo ló dá padà sí? Ìdèrèdè. Láti fẹ́ rí náà gọ́gọ́ báyìí. Àwọn sólà wo ló níná? Kò sí gílóòbù kankan nínú ilé. Gílóòbù wà sàmì. Mi ò kì í gbé ìlú àwọn sápá o. Mi ò ráyè o. 24 hours nínú lè mi o. Àràkọ̀tà ń sọ náà nìyẹn. Ráyè sápá people. Ọba Solomon wa máa tan light fi ṣe kínní for what? Ráyè rádaràda o. Ṣé ẹ ń gbọ́ mi jọ? Ẹ rí báwo ló ṣe ń rí? Kò sẹ́ ìdọ́tì tí mo ti rí rúkọ báyìí gbẹ̀yìn ìdọ́tì. Kémi wà kí wàá máa tanná kan ta save life èmi ọba àgbáyé worldwide for what? That is a mentality of calamity.
Wo gẹ́gẹ́ bí mo ṣe bọ́rọ̀ mi lọ, kí náà ti mú mi lójú. Iná yìí mú mi lójú gan. I can't cope without light. That's the reason why. Mi ò mọ bí ẹ̀yin tálákà ẹ ṣe jọ tẹ̀sẹ̀ ń gbénú ayé tẹ̀sẹ̀ ń cope nínú ayé yìí. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn, irú mentality orí burúkú wo nìyẹn? Lédi yẹn sọ pé òun fẹ́ bá mi, mo dẹ̀ send owó mọ́tò, mo send 200,000 sí, mo tẹ̀ wá pọ́nlé bí gẹ́gẹ́ bí ènìyàn gidi, mi mọ̀ pé yá dáadáa lórí. Ìgbà tó fẹ́ gbowó lọ́wọ́ mi, o ò sọ fún mi kó tó kúrò lé wípé ẹ̀ ló. Mi ò ní dóko o ò béèrè lọ́wọ́ mi pé sílò tó la fẹ́ dóra ni lẹ́yìn tó máa send owó sí ẹ tán. Owó mọ́tò nìkan nìyẹn o, mo fẹ́ tẹ sáfẹ́rẹ́ gidi ni o. Lẹ́yìn tó wá fún ní 200,000 tó ẹsẹ̀ wá dé, ẹsẹ̀ wá ń bèrè question òfò lọ́wọ́ mi. Wípé sílò tó mo fẹ́ dó o. Mo block ẹ̀ dànù. Ráyè rádaràdà. Gbogbo sólà ní kókó wá sílé yìí o. Ìrìn anybody níṣẹ́ o. Ìgbà tí mo wà ní kékeré inú ooru ni mò ń sùn. Mi ra sólà tó tọ́ mọ́. Jẹ́ kí n wà bẹ́ẹ̀, ó yá fun. Very compulsory. Èmi lè kó báyìí ni. Bàbá mẹ́ka bá generator for you. Sẹ́yìn ní generator sílé ni. Wo ẹni tó bá ní ọ̀rọ̀ gidi tó fẹ́ bá mi sọ. Wá, mo ti gbé lédi wọlé lẹ́ẹ̀kan kí ló tún wá. Má gbé pé omi ò ráyè o. Tó bá ti dé bí sọ̀rọ̀ gidi o. Ìwọ́n tó bá dẹ̀ mọ̀ wípé owó rẹ̀ dà ti dóko, má send request mi o. Kò sí sẹ́ni. Gbé kejì, àbí yẹn ló gbé fáwọn ọmọ. Lọ gbélé fáwọn ọmọ kó gbé kejì fèmí. Kò kàn mí, ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ kan sùn sínú ooru. That is all. Ìgbà tí mo wà ní kékeré, inú ooru mo sùn sí odidi kó tó di pé mo pé 10 years. Inú ooru ni mo ń sùn sí, mo dẹ̀ sì wà láyé. Ọmọ mi ò lè máa gbádùn kí mi máa jìyà kò jọ. Káwọn náà fèsì pánì wọn. Ṣé kọ́ lẹ́yìn ọkàn nìkan ló wà? Ṣé gbogbo kọ́ọ̀dù yẹn ló ṣiṣẹ́? Ó lè jẹ́ kọ́ọ̀dù yẹn. Bí akẹ́kọ̀ọ́ dá kọ́ọ̀dù lè padà fún wọn lọ́wọ́. Jẹ́ kí n gbé ọkùnrin kan wọlé bóyá a máa rí eléyìí tó lọ́pọlọ nínú wọn tó máa sọ̀rọ̀ gidi. Test fan tọ̀hún yẹn náà. Bóyá fan ni. Ṣèbí ìgbà tó lo wáyà tọ̀hún yẹn ṣiṣẹ́. Bóyá kó yọ wáyà tọ̀hún yẹn wá náà káwò. Kí bá lọ bá yẹn máa jà láàárín ara yín lọ. Ráyè. Ẹ káàárọ̀ sà, sorry.
Ṣé mo lè ṣe fún yín? Ẹ káàárọ̀ sà. Ṣé wá kí Hello mi? sà. Ṣé wá kí mi ni àbí ẹ wá ganu? Rárá sà, mo wá kí mo dẹ̀ tún wá béèrè ìrànlọ́wọ́ yín ni sà. Ok, bíi pé kí n help yín. Bẹ́ẹ̀ni sà. Bí irú help wo nìyẹn? Sà, mo ní ọmọ kékeré lọ́wọ́ ni. Ọmọ yẹn wà autistic. Mo dẹ̀ nídìí ìrànlọ́wọ́ lórí ẹ̀ ni sà. Tí bá gbọ́ yín yé, kí lẹ sọ pé ó ṣẹlẹ̀ gangan? Mo ní ọmọ tó wà autistic sà. So mo nídìí ìrànlọ́wọ́ yín. Mo máa Nǹkan ń tó ń jẹ́ autistic, you will speak Yorùbá. Èdè tó yé mi ni mo fẹ́ gbọ́. Kí ló ń jẹ́ autistic? Okay sà. Mo ní ọmọ tí by birth ó wà affected ní brain by birth. Ṣé ẹ̀ ń gbọ́ mi yé sà? So kíní yẹn lè fa kó má tètè rìn, kó má tètè sọ̀rọ̀, kó má lè tètè ṣe ṣémṣémú bí àwọn ọmọ kékeré ṣe máa ń ṣe. So èmi àti bàbá ẹ̀ dẹ̀ ti gbìyànjú. A jọ ń ṣiṣẹ́ ni. Èmi ń ṣiṣẹ́ oṣù. Hustler dẹ̀ ni bàbá ẹ̀. So a ti gbìyànjú gan tó jẹ́ pé a máa ń gbé lọ fún physiotherapy. Àwọn tó máa ń to apá to ẹsẹ̀. So wọ́n ní pé ká kan àwọn igi kan tá máa gbé sí. Ṣùgbọ́n owó pọ̀ ní ọwọ́ wa. Owó tá ń ná pọ̀. Níwọ̀nba yín tá ń rí, à ń fi ń tọ́jú ẹ̀. Kíní yẹn gan ti dá ìjà láàárín èmi àtọkọ mi lẹ̀ torí kò sí owó tá máa fi ṣètọ́jú ọmọ yẹn dáadáa. Ó dẹ̀ jẹ́ nǹkan tó ń dá wàhálà lẹ̀. So mo bẹ̀ yín ni sà, tẹ́ bá lè ṣèrànlọ́wọ́ fún mi. Níwọ̀nba tágbára yín bá ká, mo máa mọ̀ ọ́ lóore sà. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí báyìí, ó máa ní ìdíkẹ́ dáhùn question. Okay sà. Question tẹ́ máa dáhùn ni wípé ẹ ní ọ̀rẹ́ kan. Sà? Ẹ ní ọ̀rẹ́ kan sẹ́. Okay sà. Ọ̀rẹ́ yẹn wá jẹ bàbá Jẹ̀bú, ó jẹ 50 million naira. So ìgbà tó wá jẹ bàbá Jẹ̀bú tó jẹ 50 million yẹn, kò pé ẹ o. Kò ta sí ẹ ní gbogbo ìgbà yẹn. So nígbà tó wá jẹ 50 million naira yẹn tán, tówó yẹn wá tán, tó wá ní bùkátà, wá ní kí bá wọn gbé bùkátà wọn. Ṣé ẹ máa dá ọ̀rẹ́ yẹn lóhùn kàbí ẹ̀ ní dá lóhùn? Mo máa dá lóhùn. Ok, pẹ̀lú bó ṣe dájú ẹ lákọ̀ọ́kọ́ rẹ̀. Mo máa dá lóhùn. Ìdí tí màá ṣe dá lóhùn sà ni wípé nígbà míì Ọlọ́run ń fi àánú wa sáwọn tó yẹ kó fi lójú Ọlọ́run ń fi àánú wa sí lójú. So èmi máa ń sọ ní pé ẹni tí ìwọ bá ti nípa láti ṣèrànlọ́wọ́ fún ẹ̀dá ó ṣe dáadáa sí àbí kò ṣe dáadáa Ẹ má sí ẹ. bínú, Ọlọ́run ṣé nìkan ló lè pásítọ̀ ni ṣèdájọ́ mo ẹ̀dá. pọ́ǹtì ẹyọ kan ni mo béèrè lọ́wọ́ yín. Ìwàásùn yìí pọ̀, mi ò ráyè. Ẹ ti ń wàásùn jù. Ẹ má bínú sà. Point, mo ní ẹ̀yin máa ṣoore fún kàbí ẹ̀ ní ṣoore fún. Mo máa ṣe fún sà. Mo máa ṣe fún sà. God bless you. Irúfẹ́ àwa tẹ̀yìn wò níbí báyìí, èmi náà ń pè ní olórí èsùn one. Ẹ bá dẹ̀ mọ ẹni tó ń pè lésùn, èsùn máa ń fi kan gbà kan lọ́wọ́. Nígbà tí ẹ̀yin àtọkọ ń tẹjọ́ ń dóra yín, ẹ pè mí síbẹ̀. Nígbà tó ń dùn mọ́ ẹ̀yin méjì, ẹ̀yin nìkan lẹ́jọ́ gbádùn ẹ̀. Ẹ wá bí ọmọ, ẹ wá pè mí sí. Èso nítumọ̀. Now tí ọmọ yẹn nísìn tá bá wá jọ ṣe gbogbo ẹ̀ nísìn, tí bá wá jọ tọ́jú ọmọ yẹn sí tó bá fẹ́ jẹ president lọ́la, ṣé ẹ lè wá pè mí pé kí wá represent bàbá ẹ̀? Rárá sà, mo ò lè pè yín pé kẹ́ wá represent bàbá ẹ̀ ṣùgbọ́n wọ́n á pè. Ẹ ti dá mi lóhùn question mi, mi ò ráyè àlàyé. Rárá sà. Now ẹjọ́ gbádùn ẹ̀ ni. Ẹjọ́ lọ fèsì pánẹ̀ yín.
tọ́mọ Okay, sir. lágbára Ọlọ́run ọmọ yẹn á làlùyọ aṣọ oríire ara ẹ̀ máa yá Àmín, sir. but ẹni tí ò bá yín gbádùn ẹ má máa pèsè wàhálà mọ́ please. Okay, sir. God bless you. Ìgbà tí ẹ ń gbádùn rẹ̀ dalẹ̀ ni tẹ́ ẹ wí fún ẹ̀yin bímọ wọ̀nyí ẹ má gbèpè lẹ́nu ọba Solomoni mi ráyè rádaràda o ẹ lè jọ dóra yín tán kẹ́ máa gbádùn ara yín kẹ́ wá gbé bùkátà lè máa la máa sín kí Ṣàngó pa gbogbo yín dànù mi ráyè o mo ya kírímìnà gan o orí mi ti gbá wèrè bù mí lórí jẹrí o ẹ jẹ́ kí n gbé ọmọ lídìí ńlá yìí wọlé náà kí n gbogbo ọdún fẹ́ ṣẹlẹ̀. Wà ní club ó gbọ́ bá àgbà yìí no respect lack of no respect. So bí mo ṣe wà yìí mo máa ń fi kan gbà kan lọ́wọ́ ènìyàn ni tó bá jẹ́ pé obìnrin ni ẹ tí bá fẹ́ sóore fún ẹ gbọ́dọ̀ kọ́kọ́ dóra tí a bá ti lè dóra mi ò lè fún ẹ lówó mi ọkùnrin ò tẹ̀lé owó kankan gbà lọ́wọ́ mi náà àfi ọkùnrin tí Holy Center bá rán mi sí kò sí ọkùnrin kankan tó lè rówó mi gbà àfi ọkùnrin tí Holy Center bá máa rán mi sí kò sí obìnrin tó lè rówó mi gbà àfi obìnrin tí àwọn Holy Center bá rán mi sí ṣùgbọ́n obìnrin tó bá yẹ pé ó wá fúnràn lọ́wọ́ ó máa dóko láago kan òru mo máa ta tẹ́tẹ́ lóru wàá máa han ọrùn màá wá jẹ owó tẹ́tẹ́ yẹn tán wàá wá gbọ́rùn lọ́rùn wá níbì kan wàá wá gbà lọ́fẹ̀ẹ́ lẹ́yìn tí wọ́n ti han ọrùn màá ní kí Ṣàngó pa ẹ́ dànù. èmi náà pè ní olórí èṣù one. I don't believe in any religion. I promote only humanity. You understand? Tó bá fi tó Ọlọ́run bẹ̀ mí màá ṣépè ṣe wà tọ́lọ́run tó bí bẹ̀ mí wọn kì í fọlọ́run bẹ̀ mí ẹnìkan tó lè fi bẹ̀ mí láyé tí máa gbọ́ sí ẹlẹ́nu lè sùn tó bá tún fọ ìsùn kan bẹ̀ mí mo tó lè ṣépè ṣe wà tẹ̀sùn kan tó bá dé stage kan because o fẹ́ fi sùn gbá mi nìyẹn o fẹ́ fọlọ́run gbá mi I will not tolerate that wọn kì í fọlọ́run bẹ̀ mí ẹni tó bá fẹ́ gbá ẹ ló máa sọ pé jọ tó Ọlọ́run ẹ ṣàánú mi Ọlọ́run làwọn pásítọ̀ yẹn fi gbá gbogbo àgbáyé tán Allah làwọn mùsùlùmí fi gbá gbogbo àgbáyé tán so olùkárùn kò kó fèsì láìfù ẹ ọba Solomoni ò kì í sùn ó yẹ kí lọ rè láṣẹ ẹrọ ojú mi bó ṣe kó wọnú bọ̀ mo gbàdé ṣáàṣì bí wọ́n ṣe gẹ̀ẹ́tì owó 36 ní owó ni bí wọ́n ṣe gẹ̀ẹ́tì owó wàá fà gbowó yẹn lọ́fẹ̀ẹ́ má ṣe o. So obìnrin tó bá ti rẹ́dà ti dóko ni kó wá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ mi. Jí ṣé mo ṣe wá ń bí? ṣé mo sì wà ń bẹ àbọ̀ mo ti lọ kí ló ṣe lé ṣé mo sì wà ń bẹ àbí mo ti lọ ṣé mo sì wà ń bẹ àbí mo ti lọ ayaba Mọ́rẹ́nikẹ́ kí ló ṣẹlẹ̀ ṣé sápá dọ́dọ̀ yín ni kí ló dé tó bẹ́ẹ̀ mi ò mọ̀ pé sápá dọ́dọ̀ ẹ̀ ọba ẹ kalẹ̀. ok fun ni fun ẹ jẹ́ kí n pa.
ọba ẹ kalẹ̀. Kí la lè ṣe fún yín? Ọba mo ní kàtáàtì kan wọ́rì mi kí ni mo lè lò? Kí lẹ bó wọ́rì? Kàtáàtì kan. O kàtá àti kọ́. Yes sir. Ẹ fẹ́ wá kó kọ́ wọn èyí máa lò. Kí lẹ́bí sà? Ẹ fẹ́ kíkọ́ yẹn àti kàtá yẹn lọ. Bẹ́ẹ̀ ni sà. Ẹ lọ mọ ẹni méje. Ọba why tẹ unfollow mi because ọ̀rẹ́ ni mo jẹ́ tẹ́lẹ̀ mo á rí pé tí unfollow mi báyìí. Bóyá ìwà yóò dá. Ìwà mi dà mo máa ń like nǹkan tẹ́ máa ń sọ. Mo ti follow yín padà bẹ́ẹ̀. Ok ẹ ṣé gan sà. Ọláwa. Tàbí sọ pé òun ní question. Hello. Basoloma. Ẹ kalẹ̀. Ṣé ní ìbéèrè ni? Basoloma. Ó ti ń yé mi wọ̀ díẹ̀ díẹ̀. Wọn kì í hèlì mi bó ti hèlì mi bó ti sẹ̀mí. Ọ̀rá yìí. Diva kí ni ìbéèrè yín yẹn? Mo ní kí n béèrè ni ṣé ó dáa kí for example nsìn kí ìyàwó lé ṣé ó dáa kí ìyàwó lé kó máa yẹ fóònù ọkọ ẹ̀ ṣé ó dáa kó máa yẹ fóònù ọkọ ẹ̀ wò. Olóburúkú ìyàwó ilé ló máa ń ṣe bẹ́ẹ̀. Ọba kí ló dé? Àwọn ìyàwó tí apatẹ́sán bá fẹ́ pa àwọn ló máa ń ṣe. So kò dáa kí ìyàwó lé máa yẹ fóònù ọkọ ẹ̀ wò for. Ọlọ́pàá ọkọ lẹ́yìn ni. Èwo lọlọ́pàá ọkọ ọba? Lẹ fẹ́ máa yẹ fóònù ọkọ yín wò fún. Mo bí dọ̀mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú láìfẹ́ náà. Continue kẹlá partition. Wọ́n tí wọ́n bá wá ká ọkọ ẹ̀ ṣé ó ní right kí tí ẹ̀ ò bá ká ọkọ ẹ̀ tó ń ṣèrànù ṣé tíyàwó náà bá ṣèrànù kí ni ṣé dúọ̀dúọ̀ ni àbí báwo ọba? Ṣọ́kùnrin nìkan ló lẹ́tọ̀ọ́ sí láti máa ṣàgbèrè. God bless you. Tí ẹ̀yin sanwó orí ẹ̀ bóun ṣe sanwó orí yín. Kí lẹ sọ ọba? Tí ẹ̀yin sanwó orí ọkùnrin yẹn bóun ṣe sanwó orí yín. Rárá o. Òun nìkan ló lẹ́tọ̀ọ́. Ẹ tó bá sanwó orí èèyàn ló lẹ́tọ̀ọ́ àti ṣàgbèrè. Tó wá jóbìnrin wá lówó jọ ọkùnrin yẹn náà ńkọ́? Tó bá ti sanwó orí ọkùnrin yẹn wo lẹ́tọ̀ọ́ àti ṣàgbèrè. Obìnrin náà lẹ́tọ̀ọ́ láti ṣàgbèrè. Yes, tó bá yẹ pé ìwọ ló sanwó orí ọkùnrin yẹn. Wo lẹ́tọ̀ọ́. Bọ̀ àwọn èèyàn ò ní rí bẹ́ẹ̀. Obìnrin náà ló máa dá gbogbo ẹ̀ lé lórí, obìnrin náà ló máa bù, ló máa ní ìrànù obìnrin ni nìkan gbà kan nítorí olówó jọ ọkọ ẹ̀ lọ nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Ti ní pẹ̀lú nǹkan táyé fẹ́ sọ. Make yourself happy, nothing concern you about what people say. Tó bá jọ́kùnrin yẹn náà ló sanwó orí bọ̀ tó ti wá ṣe déédéé ńlé ńkọ́? Bí wọ́n tó fún ìyàwó ẹ̀ dáadáa ṣe ńlé ìyàwó wa ló ń gbà níta ní ńkọ́? Àbí ìyàwó yẹn ti kó bá àwọn ọmọ tó bí ni. Tọ́kọ ẹ̀ dẹ̀ ṣe dáadáa fún tí kò sún mọ́. Tí ọkùnrin ò bá ṣe dáadáa fún obìnrin tóbìnrin ní kó fi ọkùnrin sílẹ̀. Kó fi sílẹ̀. Ní ìdá tí wà á lò because ìṣe ló dàbí ẹni tó ra mọ́tò tí ẹnìkan wá lọ yọ ọ̀rẹ́ gbé mọ́tò yẹn lẹ́yìn. Bẹ́ẹ̀ ṣe jẹ́ sọ́kọ yín yẹn because ó sanwó orí yín ni. So tẹ bá rí wípé ìwà ò pé èyí mọ́ ẹ máa bẹ̀rẹ̀ pé ẹ ò ṣe mọ́. Tọ́mọ ti wà á yẹn. Tó bá ti yàn àlèwò ti kó bá ọmọ. Kò sí wàhálà iṣẹ́ ọba. Ìbéèrè mi ò ju bẹ́ẹ̀ yẹn lọ ṣókí. So ọkọ yín ò sí nílé ẹsẹ̀ wà lórí láì by this time. Ó wà nílé náà. I'm your number one fan o. Máa ń gbádùn àwọn program yìí ọba. Ẹ lọ sùn. Eléyìí tẹ̀sán ti tó. Ẹ kálẹ́ sà. Ẹ̀yin ní ìbéèrè ni.
bẹ́ẹ̀ sà mo kàn fẹ́ kẹ́ gbàdúrà fún mi sà. Èmi jẹ́ Adébóyè. Mo ní pásítọ̀. Èpè lèmi máa ń ṣẹ́ fèèyàn, mi ò kí ń gbàdúrà. Ẹni bá dẹ̀ mọ̀ pé òun gbàgbọ́ nínú àdúrà mi, ó máa sanwó ni o. Tó bá mọ̀ pé ó gbàgbọ́ nínú èpè mi, ó máa sanwó. You have question? Good morning, sir. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí? Ok. Àwọn olóyìnbó ni. Mi ò gbóyìnbó. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí? Ẹ jọ̀ọ́ sà, mo fẹ́ béèrè kan ni sà. Ẹ jọ̀ọ́ sà, tí èèyàn bá lọ́kọ ńlé, tí ọkọ yẹn tí kò dẹ̀ dó ìyàwó ilé ẹ̀ dáadáa, tó dẹ̀ ń complain fún, tó dẹ̀ ń torí ti bẹ́ẹ̀ lọ sùn ta, tí ò wálé, ẹ jọ̀ọ́ ṣé tí irú obìnrin yẹn bá yàn lè ṣẹ̀ṣẹ̀ wà ńbẹ̀? Ẹ̀ṣẹ̀ ńlá ni. Kò sí bó bá wọn kọ́kọ́ náà bẹ fọ́gún ọdún. Ẹ̀kẹ́ ọ̀nà. Tó bá ti rí pé relationship kò pé ẹ wàá fi ọkùnrin yẹn sílẹ̀. Ok. Kò sí nǹkan tó jẹ́ pé kí obìnrin lọ yan àlè nílé ọkọ because òun ló rà á. Nígbà yẹn lọ rà á. Ó rà yín wá sílé ẹ̀ ni. Bẹ́ẹ̀ kò sanwó orí mi, ó kà àbádọ̀ mi síbẹ̀ ni. Tí ò bá sanwó orí yín, tí ó dẹ̀ fẹ́ yín sílé tẹ̀dẹ̀ tí rí wípé kò pé yín, ẹ máa sọ wípé ẹ ò ṣe mọ́, ẹ máa padà sílé bàbá yín, ẹ ò gbọdọ̀ wà nílé ẹ̀rẹ́ máa yàn lé. Ok sà, a dúpẹ́ sà, béèrè mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ sà. Bọ̀dọ̀ bá wáyé ṣẹ́sílẹ̀ wípé ẹ fẹ́ wá kẹ́rù ẹ̀ wá rówó fi kẹ́rù ẹ̀ jẹ́ kémi gbọ́. Ok sà. Tó tútù bá ti ń pa ẹ lóru kó bá wá sọ́dọ̀ mi. Wà á fẹ́ kú. Ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí? Bàbá, ẹ káàárọ̀ sà. Oh. A ò gbọ́ yín mọ́. Ẹ ṣe kò ń pẹ́ ẹ̀kọ́ ni wá sókè sà. Ẹ ṣe ẹ ní ìbéèrè ẹ kàn wá wò ó. Mi ì ní ìbéèrè bọ̀ tẹ wò ó, ọba ara ti kún. Mo nídìí somebody tájọ máa wà. Ẹ sì Tájọ kámẹ́rà. máa ṣeré. Tájọ máa feel ara wa. Ìlú wo lẹ ń gbé? Ọ̀ṣun State. Ṣé ẹ nídìí? Mo ní ìdí ní Mọ̀básà, bọ̀ mo láyà dáadáa. Ẹ sí ojú yín. Ibi ilé wa dàkí báyìí o. Ẹ ò ní ná. Sá? Mo ní ẹ ò ní ná. A ní náà bọ̀ tí wọ́n lo gílóòbù tó Ó dim. ní. Yeah. Ó dá. Ṣé ẹ máa wá sẹ́kọ̀ọ́ ní kàbẹ́ fẹ́ kí n wá sọ̀sùn? Ọba ẹ̀yin kọ́ ẹ tí ẹ lè mọ eré ṣe bí mo ṣe fẹ́. Ẹ bá mi wáyàn. Ó kékeré kò ní lẹ́yìn nípa yín wáyé. Bí a máa rí ní comment section. Ẹ̀yin ọmọ yahoo yìí dà. Mi ì fẹ́ yahoo. Lábòlábò wọ́n bá yín wí. Wọ́n ní mi mọ́lé sí i. Ọba mi ì fẹ́ yahoo. Mo kàn fẹ́ good guy tó ṣe mọ̀ náà. Ẹ sáré pe fóònù nọ́mbà yín fún wọn wait and get wọ́n máa wọ díẹ̀ mọ́ yín wá sí. Okay sir. 070 sir. 134 30 3. Ẹ pè lẹ́ẹ̀mẹ́ta o. 0701 34 30
three but ẹ wo ọba ẹni tó bá mọ gbogbo ẹ̀ ṣe papọ̀ ni o mi ì fẹ́ ṣúkẹ́ṣúkẹ́ o. Ìbí ẹ̀yin sọ fún mi pé mi ò mọ̀ ọ́ sí. Ìyá Abigail máa bínú ọba. Ṣé èmi àti ìyá Abigail jọ ń gbé ni? Ẹ lè má láìkì mi mo lómi lára o. Ọmọ Oǹdó tí mo. Tẹ́ bá ti lówó lọ́wọ́ kò sẹ́ni tí mi ò lè gbé ní ìgbàgbọ́ ń tó sápá. Ọba ṣé màá máa fowó ra okódó ni. Ẹni tí obìnrin tó bá lè fowó ìṣàkóṣàkó kó ló wá máa dé. Àrà o bí mi bá tẹ̀lé fún okódó gan but mo mọrú àwọn okó tí mo láìkì. Ẹ jẹ́ ká tẹ̀ wá tẹ̀ sí wá lẹ́ẹ̀kan ná tó bá dẹ̀ wá dé bẹ̀ láìpẹ́ wá dẹ̀ tó. Ẹ ṣọ́. Èmi ò kí ń fún bùkún mi ó dìgbà tá a bá dójú iṣẹ́. Ṣẹ́yìn láìkì mi. Ṣé èmi ti rí yín ni mo ní kẹ́ ẹ sí kámẹ́rà yẹn tí wọ́n bá pẹ́ ẹ ti sí kámẹ́rà yẹn sí a lè fix appointment lọ́la màá fún ẹ ní full service àdópaná. Ẹ̀mí mi ò gbé. Àṣepakè ẹ má pa mí o kì í ṣe pé kó pọ̀ jù bẹ́ẹ̀ náà but at least téèyàn bá ń ṣe èèyàn máa mọ̀ pé òun ṣe díẹ̀. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ọmọ Ondo state ní àbí. Ondo town sir. Mo gbọ́dọ̀ bá yín sọ English. Okay sir. Ẹni tó bẹ̀rẹ̀ bá wà láyé no matter who you be tí o bá ń dókó lásìkò ayé ìyá ló bẹ̀rẹ̀ wá. Ọlọ́run ó ti sú mi. Sẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí ó máa dàbí ìgbà tó jẹ́ wípé ara yín ò pé bọ̀ tí bá dóyin lẹ́ẹ̀kan péré wọ́n ti dóyin sùn lẹ́sẹ̀kẹsẹ̀ rí. Bẹ́ẹ̀ ẹ mo fẹ́ sàn kókó nípa tí ẹ mọ̀ pé ẹ̀yin ẹ láìkì ògbò ẹ dẹ̀ lè máa ṣe kọjá agbára mi kì í ṣe pé mo ń wá jùjù bẹ́ẹ̀ but eré yẹn ló wọ́n tà lọ́ba wá ń ṣeré. Irú eré wo wá fún mi. ṣe ṣe tó máa lá òbò. Ó ṣáà máa mọ gbogbo ẹ̀ ṣe ní àwọn àti ọkùnrin ẹ mọ̀ pé ilé náà yẹn náà wà necessary sir. Tí wọ́n bá ń sebẹ̀ lórí iná tí ọbẹ̀ yẹn bá ń kùn ṣé láì tọ́ ọbẹ̀ yẹn wò ṣé lè mú adùn ọbẹ̀ yẹn. Rárá. ọbẹ̀ lè máa kùn dáadáa kó má dùn. Ọbẹ̀ míì wà ojú ẹ̀ lè rí ṣùkùṣùkù lórí iná. Tọ́wọ́ ìbá bá tẹ̀ oúnjẹ máa bọ́ o. So èmi ò kí máa ń rojọ́ point ni action ni so kó tó di wípé a máa conclude ẹ̀yẹn tí ẹ sì wá ná. Bọ́sẹ̀ máa ń láàbò ní ọba. Èmi ò kí ń láàbò bọ́ tí kò ní dùn. nǹkan tó ju òbòlé lọ́wọ́. Bí kí ni. Mi ò kí ń sọ mi ò ní fi àṣírí hàn fún wọn ọkùnrin. Kí ló jù bẹ́ẹ̀ lọ ọba mùsùlùmí tó jù bẹ́ẹ̀ lọ jàre. Tẹ bá ti wá tẹ máa sọ fáwọn èèyàn. Ṣé mo bá àwọn obìnrin apóríṣiríṣi ó dẹ̀ ní bí oníkálukú ṣe láìkì. Ìyá yìí ẹ lè rojọ́ o ẹ máa fẹjọ́ pa ọkọ ẹni tá a bá ń introduce fún yín. Mo ní kẹ̀sì wá ná ẹ má rojọ́ ẹ má tètè bolo tò níbí ẹ bá ti wá. Ẹ fún mi ní àdírẹ́sì. Yẹ ò bá ti láìkì ẹ̀ tẹ bá ti wá lẹ́ẹ̀ka ilẹ̀ máa fi fóònù lé ní kiri. Bọ̀ ìjọ mo fẹ́ bèrè question ẹ̀ka ṣé ó tóbi dáadáa jù. ATM 4 péré ló kọ́ mi. Kí lẹ sọ? ATM 4 ẹ bá tó léra ẹ kó mi nù. ATM 4 tí ó sanra ẹ mọ̀ pé ATM 4 tínrín náà lè wà gbogbo ATM 4. Mi ò dóbòrí láì lọ́yẹ̀. Mi ò dóbòrí láì lọ́yẹ̀ tí mi bá lọ́yẹ̀ kò ní wọlé. Ọ́yẹ̀lì èmi ti ní ọ́yẹ̀lì already. Kò sí bẹ́ẹ̀ sì lè lómi lóbò tó òbò yẹn máa bó.
ẹ mọ̀ wípé gbogbo ọkọ̀ tí ẹ fi sanra sọ̀rọ̀ pé inú oko ni mo sanra sí. Ok, ó ti yé mi náà. Bá ẹ fún mi ní àdírẹ́sì náà. ẹ ti lè gba Kí n má àdírẹ́sì sí anybody mọ́ ní àwọn òun dẹ̀ ti pe nọ́mbà báyìí. Ṣé ẹ ò tí lè gba àdírẹ́sì. I need to see you physical and spiritual. Obìnrin tó bá lógo ní òlòdò. yes, all right. wọ́n ní ìdíkẹ́ bọ́ sí big screen so that kẹ́ wá sí 360. tó bá ti farabalẹ̀ wò ó. Mo ti wà lórí bẹ́ẹ̀dì náà, ilé tí ó lè mọ. mo dẹ̀ sọ wípé ìyàwó ti jẹ́ because Oúnjẹ mi wò. ilé ayé yẹn ìgbà míì ẹlòmíì tí ẹ̀rẹ́ ní bèrè lọ́wọ́ ẹ̀dẹ́ kí ló ṣe ọlọ́run wá fún lọ́pọ̀túntì lálẹ́ yìí láago méjì òru ibi kọ́ bá àbáyé kẹjọ sọ̀rọ̀ face to face ẹ̀ mọ̀kọ́ tó lọ́ọ́ rẹ́ pàyọ́ ńbẹ̀ tọ́ba Solomoni bá sọ fún tó ṣe ìtàn báyìí náà máa pẹ́ nìyẹn lánàá ìpè ẹ lè pa kámẹ́rà kẹta lọ́wọ́ pátá tẹ bá fẹ́ wọ pátá but tẹ bá fẹ́ wọ anything ẹ wọ lẹ́gbẹ̀ẹ́ tó bá gbé ṣèpè bí ẹ jáde àti ṣèpè ẹ̀yìn ìjọba tó fẹ́ rí nìyẹn tó máa wá wo tó bá ti fi síkàlì láti wá wò ní spiritual ẹ̀yà ẹlẹ́gbẹ̀ẹ́. Ọba ìwòran kápá tí mi tì mí tí yóò lè dùn mọ́ mi dáadáa bí mo ṣe fẹ́. woman yìí mo ti gbọ́ mi sọ pé tipátipá kò ṣe 360 fáwọn tó fẹ́ fẹ́. A máa ṣe ní WhatsApp ọba. Ok ìgbà tí màtẹ́ bá jọ sí ní WhatsApp èmi ló fẹ́ lọ máa ròyìn fún wọn. ìfẹ́ sọ pé ẹ ò ṣe tèmi mọ́ ẹ ní ẹ ò fẹ́ mi mọ́ ẹ lọ fẹ́ àwọn. Mo ní àwọn yẹn ni mò ń sọ. Ọmọ àwọn ti máa ń rí mo láìkì. kámẹ́rà dáhùn lẹ́ máa ń láìkì. Àti pé tí máa ń rí ẹni tí mo láìkì nínú ẹni tó bá ti máa ṣe anything fún mi. sẹ́rí ẹ̀yin obìnrin generation yìí ẹ lè bọ́ lọ́wọ́ ìyá tó ń ṣètò ẹ ò fóòtù tẹ ẹ ò fẹ́ reality àwọn tó máa fi ń kọ́sẹ̀ lè máa ń láì àti tó máa fọwọ́ tó máa gba pátá léde tó máa padà fi tẹ́ sí lójú. tó o ṣe àwọn ọmọ yahoo tó wà ní comment section ní ìfilẹ́ ẹni tó nọ́mbà fún. Mi ìfẹ́ yahoo, mi ìfẹ́ yóò tó báwo lẹ ti fẹ́ wá dá wọn mọ̀ tẹ bá ti pọ̀ tí fóònù yín sí ẹ máa rí mẹ́sàgì tó máa wọlé fóònù yín ẹ̀ ló ìyá ẹ sí òbò yín káwò ẹ̀ ló ìyá ìjèjì wá ẹ̀ ló ìyá ẹ ti gbá ẹ̀ ló ìyá ìṣàwò sí àwọn tẹ́lẹ̀. ní tí mo lóun mo mọ ẹni tí mo láìkì. ok wo ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ ẹ dárúkọ nìkan tó láìkì kí gbá mo máa ń study èèyàn tí má ti wọ ẹni tó bá ti wù mí máa ń invite àlejò náà wà. ok tí máa ń invite wọn tẹ́lẹ̀. Rárá o first time mo fẹ́ ẹ̀yin náà lẹ ní ká má gbé kínní yẹn pamọ́ pé oúnjẹ kan ni ká máa ṣe dáadáa. That's why. Now ẹ̀yin ẹ̀ lọ́kọ. Yìí. ẹ ti bímọ sá. Ọba láti bí oṣù 5 báyìí mo kàn wá báyìí náà ni. ojú ò bá ti dí. Ó ti dí pa. lọ́wọ́. ìjẹpẹta. Bọ̀tì kínní yẹn lílà yẹn mo fẹ́ kọ́kọ́ fi òkun ẹ̀ ná torí ó ti dí. ìwọ ló lè lápẹ̀tà. ẹ̀yin lábò yìí dà. ẹ̀yin lábò dà ẹ bọ́ ìta. Ọba kẹ́nìyàn sẹ́ndì ẹ̀yin lábò jíjẹ mímu everything wà. tó bá mọ̀ pé o lè láìpẹ̀tà ó yá comment pé àtà láìpẹ̀tà. báwọn kò lè ganu sóbò. ẹ tó bá lè sí ojú ni o kárí ojú ẹ so that ẹ má padà lọ fi ṣòwò lẹ́yìn ká má bàa mọ̀ ẹ́ o. ta ló lè lábò ní. ẹni tó lè ganu sí.
wait mi ò tẹ ok kò tẹ sáyè gan mọ́ tó bá lè ṣe 360 kò sáyè mọ́ ó fi yí. ọba má ṣe báyìí fún mi ọba. wọn ò ní rí nǹkan tó fẹ́ dó ni ṣé àárọ̀ lẹ́yìn ni. ṣé kí n lọ kí lẹ́ni kí n ṣe báyìí ṣé kí n wọ ṣòkòtò ní àbí. wọ ṣòkòtò wọ leggings kó wọ aṣọ tó ní ìtumọ̀ kó o ṣe 360 kan rí nǹkan tó fẹ́ dó. ok. ọ̀pá kámẹ́rà ẹ̀yẹ́ fẹ́ máa control mi lórí láìpẹ́ mo fẹ́ ṣe 360 káwọn èèyàn rí látàárọ̀ ẹ̀kan rẹpẹtẹ bí. Hello, pastor. Ẹ kalẹ̀. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Yes. Mo ní ìbéèrè ni. Mo ń gbọ́. Mo gbọ́ tí ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan Okay. pé ká má fi Ọlọ́run tàbí kíní kan tàn yín jẹ. Pé èmi wá fẹ́ béèrè pé ṣé lótìítọ́ ni kò sí àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tí Ọlọ́run rán wá sáyé? Ṣé gbogbo àwa táwa ń ta iná là ń tan àwọn ènìyàn jẹ? Àbí àwọn kan wà tá a rán? Ọlọ́run rẹ ní bòdì. Kò rán anybody. Okay. Kí ni ẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀? Ẹni tọ́lọ́run bá fẹ́ rán Bẹ́ẹ̀ni. kò ní jáde nínú òbò. Wọ́n máa jù látọ̀run wá ni. Ajábọ̀. Anybody tó bá ti wá láti inú òbò kò sí ní ọkùnrin àti obìnrin ló mú wá sáyé. Wọ́n jọ ṣètò abẹ́ bímọ. It's a plant. Àwa máa ń plant ni wá máa ń sọ̀rọ̀ wá ni. Bàbá á gbé wa sínú ìyá á bí wa. Ìdájọ́ tó Ọlọ́run ọ̀rá ẹ̀. So àwọn tí wọ́n wá ní májẹ̀mú lórí tí wọ́n ń jẹ́ iṣẹ́ fún wọn láti kékeré tó lè yẹ pé lọ bá gbàdúrà tàbí ṣiṣẹ́ àwọn gbàdúrà fún wọn tàbí gbọ́wọ́ lè yàn Ọlọ́run dẹ̀ ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ṣé àwọn yẹn náà oògùn náà ń lò ní? Kò sí ẹnìkan láyé lọ́wọ́ lè iṣẹ́ ìyanu sílẹ̀. Mo ti mọ̀ tí mo fẹ́ mọ̀. Ẹ̀yà but ọ̀rọ̀ tí ẹ ń sọ yìí. Bẹ́ẹ̀ni. Ìjọ mi ṣe bá ti fẹ́ wá sọ. Bẹ́ẹ̀ni. Ẹ máa ti jẹ́ ká wá arọ sílẹ̀. Okay. So tẹ bá ti sọ́kẹ̀ confirm ẹ̀gbẹ́ tó kọ́ sọ́kẹ̀. Irúfẹ́ mi tó gbàgbọ́ ẹni sì tẹ̀sùn tó ń gbé nínú ìlú sí. Tí a bá gbé arọ kan wá síbi ilé mi níbi tí ẹ̀kan wá ẹ̀kẹ́kan pàṣẹ sínú ayé ẹ̀ pé kó rìn tó dẹ̀ rìn. Èmi gan máa bẹ̀rù Ọlọ́run. Bíbélì sọ pé láìsí iṣẹ́ àmì iṣẹ́ ìyanu àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni wọ́n lè gbàgbọ́. Kì í ṣe iṣẹ́ ìyanu fèkì lọ́lọ́ ń ṣe wọn lọ máa àti fi nǹkan máa lọ bọ́ ń ṣe mẹ́rẹ́. Irúfẹ́ mi ní ìsìtẹ́ bá pẹ̀lú àwọn prọfẹ̀tì. Yàtọ̀. A lè wá àwọn comment section yìí tó jẹ́ wípé ó yarọ. Ọ̀tá bá wà náwó sí iṣẹ́ ìyanu sí. Tàbí kẹ̀kẹ́ lọ pé ẹni tẹ bá rí wípé ó ti máa ń gbàdúrà fáwọn èèyàn tí iṣẹ́ ìyanu máa ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Tàbí kẹ̀tẹ́ bá dẹ̀ lè rí pásítọ̀ tó lè sọ̀rọ̀ ayé sínú ayé mi tí owó sówó ṣe máa bò mí lójú bó ṣe bo ilé màá ṣe mú mi lójú. Mo láìkí irú àwọn kan bẹ́ẹ̀. Mo láìkí bára mi ṣe experiment. Mo ṣe ìbínú mo fẹ́ sọ ọ̀rọ̀ kan sí. Okay, ẹ sọ. Ṣé mọ̀ pé gbogbo wa bá ṣe wà láyé gbogbo wa pátápátá la ní wòlíì tiwa. Ó ní àwọn kan tí Ọlọ́run ti kó ìgbàlà wọn sí abẹ́ gìgísẹ̀ ẹsẹ̀ ènìyàn. So kì í ṣe gbogbo èèyàn ló máa rí ìwòsàn látàrí ènìyàn kan tí Ọlọ́run. Why tó fi jẹ́ pé gbogbo èèyàn tó ń ra fóònù lórí fóònù ẹ̀ fún ti láì. Because ìyẹn yàtọ̀ sí nǹkan tí à ń sọ yìí. Nígbà tí ẹ jọ wípé kíní kan wà lọ́wọ́ yín pé kò ṣiṣẹ́ fún yín so ẹ jẹ́ pé Ọlọ́run tó fún yín Ọlọ́run pásọ́nà ni kì í ṣe Ọlọ́run gbogbo ènìyàn. Ọlọ́run gbogbo ènìyàn ni ṣùgbọ́n Ọlọ́run gbogbo ènìyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ fún gbogbo ènìyàn because òjò ṣiṣẹ́ fún gbogbo ènìyàn, oòrùn ṣiṣẹ́ fún gbogbo ènìyàn, òṣùpá ṣiṣẹ́ fún gbogbo ènìyàn.
So ilẹ̀ mọ́ gbọ́dọ̀ gbogbo ènìyàn. Hmm. What are we talking about? Ṣẹ́ẹ̀sì wa ń bẹ̀rẹ̀ ti lọ. A ò gbọ́ yín mọ́ o, ẹ ti wálẹ̀ o. Èmi ń sọ̀rọ̀. So anything tí ó bá ti ṣẹ́ fún gbogbo ènìyàn fake. Ṣé mọ̀ pé kì í ṣe gbogbo àwọn tí ó ní ìṣòro nínú Bíbélì ni Jésù ń wòsàn? Kò sí Jésù ò ṣiṣẹ́ ìyanu kankan náà. Ok. Àwọn yẹn àti fíìmù. Ok àwọn nǹkan tó ń kọ sínú Bíbélì yìí ìtàn ni. Ìtàn lásán. Ok. A jẹ́ pé ká kúkú bọ́ aṣọ funfun sílẹ̀. Kò ní ìdí ká bá sọ fún Ọbàtálá ló lọ sọ fún náà. Ìbá sọ fún lèmi máa ń wọ̀. Because this is the àkọ́kọ́ tí màá kọ́kọ́ mo máa ń wo fídíò yín dáadáa ṣùgbọ́n àkọ́kọ́ tí màá kọ́kọ́ bá yín sọ̀rọ̀. So ìyanu mọ́tò ìlàbò pàjá yẹn content lásán. Ọba yẹ pé àwọn kíní wọ̀nyẹn ṣẹlẹ̀ láyé ìgbà yẹn. Ayé ò ní rí báyìí. Ẹjọ ìbéèrè kí ló dé tá a wá ń fìlì ẹ̀mí mímọ́ lára wa tó dẹ̀ ń bá wa sọ̀rọ̀ ohùn wo là wá ń gbọ́? Ṣé kì í ṣe ohùn Ọlọ́run ni tó ń bá wa sọ̀rọ̀ tá a dẹ̀ ń ṣe tó fẹ́? Ok, ẹ ti rí ẹnìkan tó gbóhùn Ọlọ́run rí. Ẹ̀mí mímọ́ ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. When we are talking about ẹ̀mí mímọ́, àwọn ènìyàn mọ nǹkan tó jẹ́ ẹ̀mí mímọ́ wọn kàn ń sọ nípa ẹ̀. Ok. Ẹ̀mí mímọ́ ní ọkàn tó mọ́. Kì í ṣe wípé ẹ̀mí kan máa balẹ̀ láti ibì kan. So ọkàn yín tí ó mọ̀ yẹn, ó lè bá yín sọ dáadáa, ó lè bá yín sọ ibi. Ó lè darí yín sọ́nà tó tọ́, ó lè darí yín sọ́nà tí ó tọ́. So ọkàn tó mọ́ means ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ kì í ṣe pé kí áńgẹ́lì kan máa wá fò wá bá àbẹ́ ẹ̀mí kan máa wá bàlẹ́ ẹ̀. Nígbà tí ọkàn yẹn bá ti mọ́, from example, tí wọ́n bá jí nǹkan níbi kan tó ń sọ pé wọ́n fẹ́ lọ mọlẹ̀ tí ò sẹ̀yìn lẹ mú, àyà yín ò ní já. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀yin lẹ mú, premises tó bá sọ pé àwọn máa lọ sí nǹkan sí, bí àyà yín ṣe máa ṣe rí, ọkàn yẹn ti dọ̀tí nìyẹn. Kò sí nǹkan tó jẹ́ pé gbogbo ẹ̀dá tó wà láyé pátá lọ́kàn ẹ̀ máa bá sọ̀rọ̀. Tó bá fẹ́ jáde nígbà míì, ọkàn ẹ̀ lè sọ fún ẹ pé má lọ. Ìgbà míì ọkàn ẹ̀ lè sọ pé kó jókòó. So that is life, man. Ọ̀dà ẹ ṣe gan ni ó pé ọkàn ẹjọ. Ẹ lè béèrè bí 100 náà, àwọn tó ń fẹ́ tàbò àwọn yẹn sì máa ní ìṣòro. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tí mi tètè gba iṣẹ́ ìránṣẹ́. Okay. Àti ránṣẹ́ sí mi pé tí mi bá tètè gbà ó ṣeé ṣe kí o tó ojú ọ̀tá mi fọ́. Okay. Ṣùgbọ́n nígbà tí mo gba ìpè yìí tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ náà, ìránṣẹ́ kan ó ti ń rọbí tipẹ́tipẹ́ tó yẹ pé kò bí ọmọ yẹn. Mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. So ẹ̀mí mímọ́ tí ẹ ń pè ní ọkàn mímọ́ yìí ó ń bá mi sọ̀rọ̀ níbi tí mo wà nínú ilé ìjọsìn Celestial pé kí n máa lọ ìlú tá a ti bí mi. Mo dẹ̀ lọ síbẹ̀. Ṣé ń gbọ́? Mo ń gbọ́. Èmi ò mọ tí mo fẹ́ lọ ṣe o, ṣùgbọ́n nígbà tí mo débẹ̀ ni mo rí arábìnrin yẹn. So ẹ̀mí tó mọ́ tẹ̀sán yẹn náà ló tún bá mi sọ̀rọ̀ pé kí n gbàdúrà sínú omi kí n dẹ̀ gbé fún un. So bí mo ṣe lo ẹ̀mí ọkàn mímọ́ tẹ̀sán yẹn, mo fi gbàdúrà sínú omi yẹn. Mo ní kó mu omi yẹn di alẹ́, èmi dẹ̀ bá tèmi lọ. Ìgbà nígbà tó di alẹ́, ọkọ ẹni yẹn bẹ̀rẹ̀ sí ní pè mí wípé òun ò máa mọ bó ṣe ń ṣe mọ́. Mo ní ẹ má gbé lọ ilé ìwòsàn, ilé ló bímọ sí o. Ṣùgbọ́n mo wá fẹ́ béèrè pé ṣé ọkàn tó mọ́ iná ló ń ṣiṣẹ́ ni àbí Ọlọ́run ló gba owó ènìyàn ṣiṣẹ́? Now, nígbà téèyàn bá sọ fún wa wípé òun kàwé tó dẹ̀ gbé certificate dání kó identify ẹ̀ tó sọ pé kò ní ìdè mi sáì kàwé, táwọn yẹn máa gbàgbọ́ ni. Àtọ̀. So ìtàn tẹ́ pa ẹ nísìn agbọ́ ni, a ò mọ̀ bóyá ẹ̀rọ bóyá òtítọ́. So ṣé ẹ lè ṣe kan ní ojú wa ń sìn táwọn ẹ̀ wípé nǹkan tẹ́ ń sọ yìí olóòótọ́ dá yín lójú, olóòótọ́ lẹ́ ń ṣe, olóòótọ́ lọ́lọ́run gbọ́wọ́ yín sọ̀rọ̀. Bóyá kí ẹ jẹ́ ká fi sí àsìkò mìíràn tí Ọlọ́run dẹ̀ máa tí ẹ̀yin gangan lẹ máa mú ènìyàn wá. Bẹ́ẹ̀ bá ṣe mọ̀ bá ṣe lè ṣe, torí pé èmi mọ̀ pé Ọlọ́run ń bẹ
bíi tàtijọ́, ó dẹ̀ ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ó dà. So ṣọ́ọ̀ṣì yín yẹn ṣé sẹ̀lẹ̀ ní àbí kí lórúkọ ṣọ́ọ̀ṣì yẹn? Bẹ́ẹ̀ ni Celestial Church of Christ. Ṣé ilé Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì yẹn ní àbí báwo? Mo jẹ́ ènìyàn kan tó jẹ́ pé mi ń lọ ilé ìjọsìn. Why? Ṣé mi àfi bẹ́ẹ̀ ni torí pé àwọn jẹgúdújẹrá pọ̀ ń bẹ. Bọ̀ tó sí ilé mi ò Ọlọ́run wà. darapọ̀. Sí ilé Ọlọ́run wà ní. Mi lè sọ pé kò sí ilé Ọlọ́run. Mi lè sọ pé gbogbo ibi tá à ń pè ní ilé Ọlọ́run ní ilé Ọlọ́run. Ṣé ilé Ọlọ́run ẹyọ kan péré só wà láyé yìí? Ọlọ́run ló lè sọ. Ló mọ ibi tó mọ́. Torí pé ibi tó mọ́ là ń pè ní ilé Ọlọ́run. Gbogbo àwọn ṣọ́ọ̀ṣì yẹn ṣe gbàgbọ́ pé ilé Ọlọ́run ni wọ́n. Tọ́ mi lè dáhùn torí pé èmi kọ́ Ọlọ́run ló mọ ìpìnlẹ̀. But bẹ́ẹ̀ ṣe wà yín nísìnyí tẹ bá kọ́ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ṣe wà yín ṣe gbàgbọ́ pé ilé Ọlọ́run. Tọ́ gẹ́gẹ́ bí èmi ṣe wà yìí, tí Ọlọ́run bá fún mi ní oore ọ̀fẹ́ ilẹ̀ yẹn ti wà already. Ṣùgbọ́n tí Ọlọ́run bá fún mi ní oore ọ̀fẹ́ yẹn láti kọ́, mi ò ó ní agbára. Ṣé ilé Ọlọ́run lẹ máa pè ní àbí ilé yín? Kì í ṣe ilé mi. Ilé ta ni? It is not my house. Ilé ibi tí àwọn ènìyàn ń wọ̀ tán gbẹ́kún wọ̀ tán ti ń rẹ́rìn jáde. So ilé Olúwa la máa pè. Ṣùgbọ́n ó depend lérí bí ẹni yẹn bá ṣe ṣe ibi tí à ń pè ní ilé Olúwa yẹn ló máa determine bóyá ilé Olúwa la máa pè. Àwọn ènìyàn gan máa pè even láì sọ̀rọ̀ ẹ̀mí ní ojú ayé gan. Tá a bá wo ilé ìjọsìn mi ó ti di club. Ó ti dàbí ilé ijó. Ṣé ó dá kí ènìyàn Ọlọ́run ṣé ó dá kó máa kọ́ ṣọ́ọ̀ṣì? Kì í ṣe gbogbo ènìyàn la fún ní oore ọ̀fẹ́. Ká lọ wàásù náà sọ. Ẹ lọ sí gbogbo ayé. Kọ́ ṣọ́ọ̀ṣì ni mo sọ. Mi lè sọ pé bóyá ó dá, mi lè sọ pé kò dá, ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá fi rán dandan ni ó gbọ́dọ̀ ṣe. Torí pé ó ní ìdí. Ok, Ọlọ́run máa fi rán àwọn kan pé kán kọ́ ṣọ́ọ̀ṣì. Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ń fún àwọn kan ní oore ọ̀fẹ́ láti kọ́ nítorí pé ó dẹ̀ ní ìdí ni. Nítorí pé ó ṣe é ṣe kó jẹ́ wípé ní ibi tẹ́ni yẹn wà yẹn, irú bí èmi ṣe wà yẹn sìn báyìí, a gbé mi kalẹ̀ ní àwọn ibì kan nítorí pé mo ti wà nínú ayé tẹ́lẹ̀. So àwọn èèyàn tó ti mọ̀ mí nígbà tí mo wà nínú ayé yẹn, Ọlọ́run wá fẹ́ lo avenue yẹn láti jẹ́ kán mọ̀ pé kò sí ẹni tí Ọlọ́run ò lè gba ọkàn rẹ̀ là. You understand? So bí èmi ṣe wà yẹn sìn báyìí, tí Ọlọ́run bá fẹ́ wá fìdí mi múlẹ̀ dáadáa, nítorí wípé kí ó tó di pé story yẹn máa kàn káàkiri àgbáláyé, èèyàn á bẹ̀rẹ̀ láti ibì kan. So ibi yẹn la máa fi ẹsẹ̀ ẹni yẹn múlẹ̀ sí. Ó dà. Nǹkan tẹ́mi kàn máa sọ fún yín ni wípé nǹkan tẹ́ bá gbà kẹ́ dì mú. Ó dà sá. Tẹ́ bá gbàgbọ́ nínú Ọlọ́run Kristẹni, ẹ continue. Ó dà sá. Nínú Ọlọ́run Mùsùlùmí kẹ́ continue. But iṣẹ́ tí màá rán yín ni wípé ìjọ́kíjọ́ tí ẹ bá ti rí wòlíì àbí àfáà tó lè lajú afọ́jú àbí tó lè jẹ́ kí arọ kó rìn, ìjọ iná lèmi máa di Kristẹni. Kò sí wàhálà sá. Because mo kàn fetí gbọ́ ni mi ò gbàgbọ́. Mo ti máa like máa ṣe experiment. Seeing is believing. Bẹ́ẹ̀ mi sì máa like ìgbọ́n mi ni. Irúfẹ́ ọ̀rọ̀ aláboyún tẹ́ sọ níbi ilé ẹ̀ka ẹ̀ ní ìsìnká ní pé ẹ̀kan ṣe ní orí láìfù yìí. Ó ṣe ti kọ́kọ́ ṣọ́ọ̀ṣì nǹkan lọ́sẹ̀ yìí o. Èmi fúnra mi gan máa donate bíi 2 million. Mo ń sọ fún yín pé Ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣé rí problem tèmi máa ń ní pẹ̀lú ẹ̀yin ènìyàn ni wípé mi ò máa like èèyàn fọ́ǹbù. Àtọ̀. Mo máa like reality. Mi ò máa like nǹkan tí èèyàn fẹ́ nu sọ. Àláyé ìgbà kan mo ṣe kinní kan lọ́jọ́ báyìí mi ò fẹ́ gbọ́, kò kàn mí. Ó lè ṣe nísinsìnyí. Nǹkan tẹ́ni ẹ lè ṣe nísinsìnyí gangan mo fẹ́, kì í ṣe ìtàn. Ṣé ẹ máa gbọ́ mi? Báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ bá lè jẹ́ ká ṣe nǹkan kan. Bí kíni? So ó ní revival kan tí Ọlọ́run ti ní kí n ṣe, ìsọjí ìta gbangba náà ń pè.
Okay. so àwọn ẹni tẹ́ ẹ wá ń sọ yẹn so ṣe bẹ́ẹ̀ ẹ ní owó dání dáadáa ẹ wá jẹ́ kí Ọlọ́run gba ọwọ́ yín ọ̀ tẹ́ ẹ bá bílíìfù gan-an nítorí experiment tẹ́ ẹ fẹ́ ṣe yẹn ẹ wá jẹ́ kí ìsọjí ìta gbangba yẹn kó wáyé so kẹ́ ẹ wá gbé kámẹ́rà sí dáadáa àwọn tí ó ní ìṣòro tí ẹ mọ̀ pé ó jẹ́ físíkà táwọn ènìyàn lè fojú rí ẹ jẹ́ kí wọ́n wá síbẹ̀ kán wá wò bí Jésù akẹnisóre bóyá ó sì wà láàyè síbẹ̀ ó dẹ̀ ń gbọ́ àdúrà àbí kò ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ṣé Kristẹni ni ní àbí Mùsùlùmí? I'm a Christian. Ṣé ẹ ka Bíbélì dáadáa? ẹni bíbélì ò dáńsìn lẹ́sọ̀ ẹni sítórì ló wà ń bẹ̀. Ẹ ti fẹ́ máa jẹ́ kínú bí mi díẹ̀díẹ̀ o. Ṣé ẹ ka Bíbélì ṣé Bíbélì yé yín dáadáa? Bẹ́ẹ̀ni. Mi ò gbàgbọ́ nínú Bíbélì. Ok. Bọ̀dé bá fẹ́ bá Kristẹni sọ̀rọ̀ Bíbélì ni wọ́n ti bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ó sì kọ́ tẹ́ gbàgbọ́ nínú ẹ̀ nìyẹn. Ṣé ẹ rántí Balógun kan tó sọ fún Jésù wípé Olúwa ọmọ mi ń kú lọ? Bẹ́ẹ̀ni. Tí Jésù wá sọ wípé kó máa lọ pé òun bọ̀. Tí Balógun yẹn wá sọ fún Jésù wípé rárá o wípé òun ò yẹ lẹ́ni tó yẹ kó wọ abẹ́ òrùlé ẹ̀. Kan sọ kìkì ọ̀rọ̀. Ó sọ kìkì ọ̀rọ̀ kan mo gbàgbọ́ wípé ara mọ̀ mi máa ṣe kí ni ó máa yá. Bíbélì sọ wípé Jésù wá bójú àwọn ọmọ Ísírẹ́lì wípé lóòótọ́ ni mo wí fún yín wípé kò sí irú ìgbàgbọ́ báyìí ní Ísírẹ́lì. Ó ní ìgbàgbọ́. Ní ọjọ́ náà àwọn ọmọlé ọba yóò wà ní ìpayín keke. Àwọn kèfèrí wọ̀nyí ni yóò bá ọba jókòó. So arákùnrin máa lọ ara mọ̀ ẹ́ náà yóò yá. Bíbélì sọ pé ní wákàtí kan náà ní wákàtí tí Jésù sọ̀rọ̀ yẹn lára mọ́. Bíbélì wá sọ wípé bí ohun ìjà ò bá dájú kò sẹ́ni tó fẹ́ múra ojú ogun. It tún lè create crusade fún yín. Ó yẹ kó fún wa ní flashing. Okay. Flashing tèmi dẹ̀ fẹ́. Nǹkan tá a kà ní Bíbélì ni wípé nígbà tí Paul náà àbí Pétérù nígbà tó bẹ̀rẹ̀ sí ń wàásù fún ìjòyè kan. Okay. Wípé ọkùnrin kan wà níbẹ̀ tó ń pè ní Bá-Jésù tó ń pè ní Élímà Oṣó. Ó wá sọ fún ìjòyè yẹn wípé kó má gbọ́rọ̀ sí àwọn Paul lẹ́nu. Ṣé Paul náà àbí Pétérù any one of it Paul ó dàgbé Paul ni. So Bíbélì sọ fún wa wípé ṣé Peter ni. Bíbélì sọ fún wa wípé bọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn lọ inú bí Peter wá sọ wípé ìwọ Élímà Oṣó ìwọ ọ̀tá òdodo kí ọ̀rọ̀ Ọlọ́run kó lù ẹ́. Bíbélì sọ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ wúsúwúsú bo Élímà Oṣó kò lè ríran. Mo fẹ́ kẹ́ bá mi practice torí èmi bí mo ṣe wà máa ń takò ọ̀rọ̀ Ọlọ́run gan. Èmi fẹ́ ra mi sí ipò Élímà yẹn mo fẹ́ kẹ́ fẹ́ mi ṣe experiment. So tí ìwúsúwúsú bá bo èmi nísìn mo máa sọ fún ìyàwó mi wípé revival yín yẹn ni kẹ́ ti wá wò mí sàn because at the end of the day Paul padà wo Élímà Oṣó yẹn sàn. So ìgbà yẹn la máa ẹsẹ̀ wá fowó tó wà lákàntì mi tipátipá ẹ máa fi wá crusade fún yín. So inú crusade lẹ máa ti wá wo èmi gangan sàn. Mo gbọ́n tẹ́ sọ. Gbọ́n mi ò mọ reason tí ẹ fi píìkì tọ̀dọ̀ tèmi ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kí n bá yín ní gbólóhùn ní alẹ́ yìí ni. Bẹ́ẹ̀. Do you understand? So tí ẹ bá wà wò pé ọ̀rọ̀ yìí ó sì máa ní ìtumọ̀ jù báyìí lọ n tẹ́ ń sọ yẹn ṣe rí ẹ ń sọ láti pé lóòótọ́ lọ́lọ́run fún yín ní làákàyè ẹ jẹ́ èèyàn tí Ọlọ́run fún ní ọgbọ́n ṣùgbọ́n torí pé ẹni tá à ń pè ní Solomoni kì í ṣe èèyàn lásán ṣe understand ẹ wá jẹ́ kí ọgbọ́n tí Ọlọ́run fún yín yẹn mú màá dáhùn question yín yẹn ẹni pé kí n pé ẹ̀mí tó ń sọ̀rọ̀ nínú yín àbí nǹkan bẹ́ẹ̀ ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn ṣe rí ẹ gba Ọlọ́run láàyè nínú ayé yín torí pé ẹ ní ìgbàgbọ́ nínú ohun tí mo fẹ́ sọ ṣe understand ìgbàgbọ́ dẹ̀ ní í ṣe. Hold on. Ṣé Élímà Oṣó nígbàgbọ́ nínú Peter ni kó tó di pé ojú ẹ̀ fọ́ ni?
mo fẹ́ sọ wọn kan fún yín ni mo sọ pé mi ẹ̀ ní ìgbàgbọ́ nínú ohun tèmi ń sọ. Okay. So ìgbàgbọ́ tẹ̀ wá nìyẹn kò ní fún èmi láǹfààní láti tẹ̀síwájú. Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ ẹ ní àrùn kankan lára bẹ́ẹ̀ ṣe wáyé. Ṣùgbọ́n ohun tí a rán èmi ó yàtọ̀ sí nǹkan tí ẹ ń sọ pé kémi máa ṣe yìí. Ṣùgbọ́n tí a rán èmi mo mọ̀. Ṣé ti understand? Iṣẹ́ wo la rán yín sà? Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Iṣẹ́ wo la rán yín sà? Okay. A rán mi láti pe àwọn ènìyàn wá sí ìrònúpìwàdà. Nínú ìrònúpìwàdà yẹn, àwọn tí ayé ti dè mọ́lẹ̀, tí wọ́n ti wà nínú ìgbèkùn ọjọ́ pípẹ́, wọ́n á máa kúrò. Nítorí pé Jésù ni ìmọ́lẹ̀ ayé. Ẹnikẹ́ni tó bá dẹ̀ ti ní ìmọ́lẹ̀, ohun tí ń ṣe tí òkùnkùn á fi sílẹ̀. Ṣé ti understand mi? So bígbà tá a bá ní ẹ̀ ń gbé mi kúrò ní ojú ọ̀nà ibi tá a fi ẹsẹ̀ mi lé ni. Ní tí a sì yọ̀ǹda fún èmi nìyẹn. Ó dà ẹ ti sọ̀rọ̀ mo ti get point yín. Àwọn táyé bá dè mọ́lẹ̀ kẹ́ tú wọn sílẹ̀ kó nínú ìdè. Àbí? Bẹ́ẹ̀ni. So sẹ́ẹ̀lì bá wa tú oníṣòkè kan sílẹ̀ lálẹ́ yìí. Torí inú ìdè ló wà. Inú ìdè ni. Sẹ́ẹ̀lì bá wa tú yẹn sílẹ̀. Ẹ̀ṣẹ̀ ni yẹn wà live báyìí. Ẹ kìkì ọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ máa sọ sínú ayé ẹ̀. Ẹ jẹ́ ká rí. Ó dà. Sẹ́ẹ̀lì bá wa sí kámẹ́rà yẹn so that kí pásítọ̀ míì má lọ gba ògo yìí. Because ó lè dọ̀la ní ìsìnkẹ́ lómi lọ mẹ́sẹ̀jì mi pé ọba èmi àtẹ̀lájọ sọ ní TikTok lánàá mi ló ṣiṣẹ́ ìwòsàn lánàá ká má lọ gbóògùn yín fẹ́ lòmíràn. So sẹ́ẹ̀lì bá wa sí kámẹ́rà yẹn sà. Má ṣe ṣùgbọ́n kò sí nọ́mbà yìí. Màá rò bí ojú mi máa clear dáadáa. Ẹ bá wa sí náà ká wò. Ẹ jẹ́ kí n mú power bank yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní sùúrù ẹ máa send request o ó ti wà nílẹ̀ o. Ẹ má sọ wípé ẹnìkan àti ìṣẹ̀lẹ̀ kan kò sẹ́ni tọ́lọ́run lè gbé. Bẹ́ẹ̀ni. Tó bá mọ̀ pé ó ní ẹni tó ní stroke sẹ́gbẹ̀ẹ́ máa comment wípé I'm here. Ẹ ṣe. I know. Ẹ ilé àṣà. A ò tí ì rí ojú yín o. Mo ń tẹ̀. Ṣé kò sí ẹni tó ní stroke lẹ́gbẹ̀ẹ́ ni just comment. Ẹ tún rí ìwòsàn ọ̀fẹ́ ń ṣe ẹ tún ṣe rédèrèdè o. Ọba. Jẹ́ kí n parí pẹ̀lú lédè yìí kẹ́ tó lè máa lọ ẹ̀kan wà bẹ́ẹ̀. Bóyá ṣe 360 woman yìí. Ẹ ti rí. Wọ́n máa ń farabalẹ̀ yìí kí ló dé tẹ́fẹ́ sí gàgà ẹ dìde ń farabalẹ̀ yìí. Ok. Wọ́n máa ń níbo ló bò ní wà ló bò ní. Níbo ló bò yín wà ló bò ní tó sá wọlé lọ títí ayé yìí. Ó kéré ni. Tún ní sú. Ó kéré. Lágbára o. When àwọn ọ̀bọ tó máa ń gé etí okó rè. Ẹ̀yin olóko tínrín yìí dà wọ́n bá àwa ò ní dúró wò báyìí. Ọ̀bọ tó bá ní èso làwa máa ń dó.
wọ́n lè máa gé orí okó mi wọ́n máa gé tí okó mi dànù. So that is the lady tó sọ pé ó ní ìdí okó láti Ọ̀ṣun state. So ó ti pe nọ́mbà ẹ̀ lẹ́ẹ̀kan ẹ tún pe lẹ́ẹ̀kan sí so that kàn lè lọ kókò wọn náà dẹ̀ fún ìdí ẹ̀ òkú. 070 134 3033. ẹ sí so tẹ bá dẹ̀ wá rí wípé ẹ padà rẹ níbọdẹ lè padà wá sọ́dọ̀ mi o bọ́tẹ̀ máa sanwó. síbẹ̀ yìí ti ní WhatsApp number tèmi ẹ sáré pè fún yín bẹ́ẹ̀ ẹ sáré kọ sílẹ̀. Okay. 081 08134 27 67 56. òun ni Ọlásílẹ̀ kọ sílẹ̀ yẹn kẹ́ screen touch ṣe ẹ̀ wọn ló wà ní comment section tí Ọlákúnlé kọ ẹ̀ 08134 27 67 56. voice message nìkan lẹ́lẹ̀ bí bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ máa send voice message. so tẹ bá ti rí pé àwọn ladies yẹn àwọn boys yẹn wọn kọ́kọ́ put àwọn lè bá yín ṣe service ọ̀kúndé pé ẹ máa lè ṣe service ó máa ní ìdíkà kọ́kọ́ ṣe kámẹ́rà gbẹ̀rẹ̀ bọ́ọ̀ bá aṣọ yẹn máa ṣe 360 ní WhatsApp ni o kò ní ṣe ní live tó máa wò a máa gbé microscope wò ṣé kò sí gbẹ́rẹ́ níbẹ̀ ṣé kò sí kankan nínú ẹ̀ so fresh so clean a gbọ́dọ̀ wò ká tó tẹ́ kó sí o. Mo ti gbọ́. Ẹ ṣé. Thank you. Pastor Sonny D ọba o ẹni oníṣòro kan sẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀rẹ̀ àbí bẹ́ẹ̀ni sọ sí kámẹ́rà yín náà báwo la ti fẹ́ mọ̀ pé ṣé ìyanu ṣẹlẹ̀ àbẹ́ẹ̀ tí lè ṣí kámẹ́rà ni mi ò tí lè ṣe kámẹ́rà sọ tó ẹ fẹ́ wá bá ṣẹ́wá jẹ́ ń bí àbí báwo la ti fẹ́ mọ̀ pé wọ́n ṣiṣẹ́ ìyanu ẹ̀dọ́ bá lè ṣí kámẹ́rà la fẹ́. Fún àǹfààní ẹ̀yin tí ẹ wà ní comment section o ò lè rìn dáadáa pé bóyá àbò ní ẹni tó ní stroke lẹ́gbẹ̀ẹ́ kó send request kó send voice message kàbí kó comment pé mo ní èèyàn kan sẹ́gbẹ̀ẹ́ o ṣùgbọ́n lẹ́yìn ẹni tí mo gbá sókè lẹ́ẹ̀kan yẹn ìbá tó gbẹ́ lómi wá sókè tí ò bá tún sọ̀kọ gidi olùgbàdì ayé nìyẹn o. pásítọ̀ kí ló tẹ́ tó fi pa kámẹ́rà yín. mo fẹ́ kẹ́ ṣe tán pẹ̀lú ẹnìyẹn ni. mo ti ṣe tán pẹ̀lú ẹ̀. ọba ni o ọba ni o ọba ni ọba ni o ọba ni o ọba ni o ọba ni àwa rojú yín rárá kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ kí n tọ́nà sí ẹ lè rí ojú ẹnìyẹn dáadáa wọ́n ní. àti rojú yín ìfẹ́ mà nílẹ̀ dá lójú gan arójú yín lẹ́ẹ̀kan. iṣẹ́ mi wo la tó lè ṣe yìí o. àmì wọ̀nyí ni a fi mọ̀ pé ọba ń bọ̀. àmì wọ̀nyí ni a fi mọ̀ pé ọba dé. tàbára ẹni tó ní stroke sílé kó comment pé mo ní o so that kàn kàn gbàdúrà fún kára ẹ̀dẹ̀ ìyá dáìsọ. ká ní pé ọ̀sán ni mo jẹ́rìí láìtọ́ ọ̀nà máa bá mi wá èèyàn kan lọ. ọ̀rọ̀ kò fi wá sí
But ṣé ẹ ti láìsí ẹ̀mí mímọ́ ìdààmú gbani. ṣé ẹ ti wo àwọn ará kan sàn tẹ́lẹ̀ rí ni? Mo fẹ́ kí ẹ mú ẹnìyẹn jáde kí n tó ṣe analysis àwọn kankan fún yín. Ọlọ́run kì í ṣe onídán. Ṣé you understand? Ọlọ́run kì í ṣe onídán. Ṣé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ wàásù ni? Kò sí nǹkan tí ò lè ṣe. Mi ò ṣe wàásù. Á ti wà. Nǹkan tọ́lọ́run lè ṣe wà, nǹkan tọ́lọ́run lè ṣe pọ̀. Tọ́lọ́run máa ń Ohun tí ò dógò. ní ṣe ló pọ̀ jù, ṣùgbọ́n kò sí ohun tí ò lè ṣe. Kò sí ohun tó lágbára jù lọ, ṣùgbọ́n ohun tí ò ní ṣe òun ló pọ̀ jù. Ẹni tó sọ pé òun lè ṣe kíni, ẹni tó sọ pé òun lè ṣe kíni kan tí ò padà ṣe kíni yẹn kò mọ̀ ń pa. Ẹ ṣe gan ni nítorí pé mo mọ̀ pé bí wọ́n ṣe bẹ́ẹ̀ ní live yẹn màá ti ní followers sí. So tá a bá fẹ́ ṣe live náà á wúlò fún àwọn ènìyàn. Ẹ ti ṣiṣẹ́ fún Ọlọ́run lè má mọ̀. Tẹ bá ti lè wọ ẹnìkan sàn sẹ́ ẹ̀mí gan ti dọ́mọ ìjọ yín sẹ́. Ok, jẹ́ kí n lè wá bust yín dáadáa kẹ́ lè mọ̀ pé reality mo sọ. Tẹ bá ti ṣe ìyanu, tẹ bá wo bó jẹ́ àárọ̀ kan lẹ wòsàn àbí orí stroke kan lẹ sọ̀rọ̀ sínú ayé ẹ̀ tó dìde tó rìn. Ẹ ń gbọ́. So ilé awo tí mo kọ́ sí Rèlè tí mo pè ní Ìjọmọlúwàbí yẹn, mo máa fún yín pé kẹ́ máa fi ṣe ṣọ́ọ̀ṣì. Kò sí wàhálà. Mo follow yín báyìí, ẹ kẹ́ follow mi so in case. Mo ti follow yín pa. Ǹda, ṣe gan ni sá. Ọmọ pé. Ká lè lo picture. Báwo la fẹ́ mọ̀ para ènìyàn yá? Irọ́ picture. Mo gbọ́dọ̀ wà lórí live ká máa wò báyìí so that kò dẹ̀ sọ̀rọ̀ sínú ayé ẹ̀ kó dẹ̀ rìn. Lẹ́sẹ̀kẹsẹ̀ máa kọ́kọ́ tẹ $1 million náà. Wípé ẹ tẹ̀ kọ́kọ́ sí láti kọ́kọ́ máa kọ́ fún yín ní $1 million lápá ara tèmi. Èyí máa ń láìkì confirmation. Èyí máa ń láìkì kéèyàn máa rojọ́ confirmation. Ọba níṣẹ́. Ẹ jọ sí ọ̀rọ̀ tó wà níbi ilẹ̀ fẹ́ wá dá sí. Èmi gan tún sọpọ́tì pẹ̀lú dẹ́sọ, èmi gan sọpọ́tì yín lọ sí èdè ìwé. Ok, ṣé ẹ ní ẹni tá a fẹ́ fi ṣe experiment síbẹ̀? Kò sí èèyàn kankan bí ọjọ́ tó bá ti. Ẹ jẹ́ kán ṣe iná kẹ́ tó wá sókè. Ká ní pé ọ̀sán la wà báyìí ni. Níbo lẹ ń gbé? Èmi wà ní Ọ̀ṣun State. Ṣé àdìbò lọ́sùn State? Òṣogbo. That is very good. Tó bá di lọ́la, mo máa ní kó mú èèyàn kan wá bá yín nílé lọ́la. After church àbí? Anytime. Wọ́n lè wá mú bá yín gan ní ṣọ́ọ̀ṣì. Mo fẹ́ rìnrìn crusade lọ́la ni. Kò sí wàhálà bí a ti ń bá dé. So ká ní pé mo ní àfáà kan sí Ìṣògbò ìmọ̀ ní kó wá èèyàn kan tó jẹ́ wípé bẹ́ẹ̀ ni bóyá ojú ẹ̀ ti bóyá ó di ni. mo ní ẹnìkan tó jẹ́ kò kẹ́ lọ́fà ni. ọwọ́ lásán ni. Ok, ẹ bá fi mí sí ẹ̀yẹ, ẹ bá mi ní fọ́rọ̀ sọ àbí. Mi ò mú yín ṣeré. Jẹ́jẹ́ lè sùn jókòó tí ẹ sì tẹ lọ tọ experiment á ṣe kiri ní ìsìn tó bá confam
a ní lọ sí hospital mọ́ náà kí la fẹ́ lọ sí akọ máa jọlá Jésù lọ ni àwọn idán tí hospital Jésù náà sọ níṣẹ́ tí kí lẹ wí mo ní hospital náà níṣẹ́ tiẹ̀ láti ṣe ní àgọ́ ara ènìyàn. hospital wo ni Jésù lọ nígbà tó wá sáyé ẹ má miss kó ẹni hospital níṣẹ́ tí ẹ̀ tó ń ṣe hospital tíṣẹ́ ìyanu bá ti ṣẹlẹ̀ kò sí kálí afẹ́fẹ́ hospital ṣe bẹ́ẹ̀ ẹni tí nígbà tó rí fọ́ mi tẹ́lẹ̀ pàṣẹ ọ̀rọ̀ pé ó yá jẹ́ kórè yẹn lọ kí n fẹ́ lọ sí hospital. kò sí nǹkan téèyàn fẹ́ lọ ṣe mọ́. lórí sì kéèyàn máa gba abẹ́rẹ́ ni. ẹ̀yin èèyàn wọ̀nyí dà á Ọlọ́run ó mà dùn mí pé kì í ṣọ̀sán o. ọ̀la náà wà ń bẹ̀. ó dáa kò sí problem tó bá dọ̀la wọ́n ti di unchangeable changer. the unchangeable changer ọlọ́run tí ń yí padà tí a kò lè yí padà. ibi tẹ́tí máa ń gbàdúrà fáwọn èèyàn náà rẹwà yá mi. no inú ilé ni mo wà. ok ní ọ́fíìsì. àtọ́ mi ò ní. ìbílẹ̀ tí wàá dá àwọn èèyàn lóhùn. gẹ́gẹ́ bí mo sọ fún yín mò ń wàásù ìyìn rere so níbi ìyìn rere yẹn náà mo lọ́wọ́ ti ṣe ìsìnkú bá fẹ́ ṣe so mi ò ní ọ́fíìsì. ẹ jẹ́ kí èmi tọ̀nà. unchangeable changer. oòrùn ọ̀ràn lónìí ní àbíkílẹ̀ ń tààtì àbẹ̀bí free àbẹ̀bí sólà ń ṣe kàn rẹ̀. but irúfẹ́ àwọn àrà tí Èlíjà dá nígbà yẹn lè dẹ́rọ àwọn àrà bẹ́ẹ̀. àti mọ́nàmọ́ Èlíjà ní tí a yọ̀ǹda fún gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe sọ. Èlíṣà tó. ṣé rí àwọn kankan wà tí àwọn ènìyàn máa ń gbé síra wọn. a pè àwọn kankan a pè àwọn èèyàn kan gẹ́gẹ́ bí evangelist a pè àwọn kan you understand so n ta pé oníkàlùkù sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò wá ní dáa kí kápẹ́ńtà máa sọ pé òun lè tún mọ́tò ṣe. Get you understand. but Jésù nígbà tó wá sáyé ṣé àríṣẹ́ ìyanu kan tí ò lè ṣe ni. kò sí nǹkan tí ò lè ṣe. so kí la wá ń sọ nípa ṣe rí nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ tí bíbélì Jésù jẹ́ kó yé wa wípé ẹni tó bá gbàgbọ́ nínú mi gbogbo àwọn iṣẹ́ ìyanu tí mo ń ṣe wọn yóò máa ṣe ju bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni. so ẹ ti ju Jésù lọ nìyẹn Jésù sọ wípé ẹ máa ṣiṣẹ́ tó òun ní máa ṣe ju òun lọ ló sọ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Jésù bẹ́ẹ̀ ni àbí mo parọ́ ni. kò sí rọ́ọ̀mẹ̀. so bẹ́ẹ̀ ṣe wà nísìnyí irúfẹ́ Jésù nísìnyí tó bá fẹ́ lọ sí tó bá fẹ́ travel out tó máa gba físà ń gbà yẹn but irú ẹ̀yin báwo yẹ kẹ́ lè sọ̀rọ̀ àṣẹ. Ọlọ́run kì í ṣe onídàá. àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ máa ń sọ nínú Kristẹni tó máa ń bí mi inú. ẹ bèrè pé irú ọ̀rọ̀ ẹ bèrè pé irú ọ̀rọ̀ wo ni. irú ọ̀rọ̀ wo ni sà. Ọlọ́run ò kì í ṣe onídán. kí ló ń pè ní idán kí ló ń jẹ́ idán. májíìkì ni.
mi ò mọ nǹkan tó ń pè ní so ọ̀pá tí Mósè nǹkan tó jù ń pè ní sílẹ̀ Yorùbá. ọ̀pá tí Mósè jù Ok, mo ń sílẹ̀ gbọ́. ọ̀pá tí Mósè jù sílẹ̀ níwájú Fáráò tó dejò kí ni wọ́n ń pè yẹn Tó díje. ṣé mẹ́rẹ̀kù nìyẹn ni àbí dán Mo ń gbọ́ yín. mo béèrè ni mo ní ọ̀pá ìgbà tẹ́sọ pé Ọlọ́run kì í ṣe onídán Hmm. ọ̀pá tí Mósè jù sílẹ̀ níwájú Fáráò tó dejò kí ni wọ́n ń pè yẹn Kẹ́rí ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn láti jẹ́ kí ọmọ ti tóbi Ọlọ́run. Ó ní nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe pé bí àwọn question tá a béèrè kọ́ lẹ́ ń dáhùn sá question tá a béèrè kọ́ lẹ́ ń dáhùn kí ni nǹkan tí Mósè ṣe níbẹ̀ yẹn kí ni wọ́n ń pè é ó fi títóbi ṣé Ọlọ́run hàn. Mm-mm. ṣé idán nìyẹn ni àbí mẹ́rẹ̀kù Ó jẹ́ kí ọmọ bí Ọlọ́run ṣe tóbi mi ì lè pè ní idán. You understand? Mi ì lè sọ pé bí onídán idán ló pa. onídán lọ́lọ́run Ó ní dán. bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ń pa idán because the word idán means àrà Ọlọ́run pa idán from example òkun yẹn idán lọ́lọ́run fi pa òjò tó rọ̀ yẹn dán ni oòrùn tó ràn yẹn dán ni atẹ́gùn tó fẹ́ yẹn dán ni so Ọlọ́run onídán lọ́lọ́run Ó ní dán ní Ọlọ́run. bẹ́ẹ̀ ni ọba alára ni ọba onídán ni Lára àgbà ìdá. so Ọlọ́run kì í ṣe onídán yẹn ilẹ̀ máa mọ́ lọ́la kò sí àjẹ́ kò sí pásítọ̀ tó lè gbàdúrà kí ilẹ̀ má mọ́ lọ́la Pé kí lẹ̀ máa mọ̀. bẹ́ẹ̀ ni ilẹ̀ máa mọ́ Mo ti máa ń wo fídíò yín ti pẹ́. Mo dẹ̀ máa ń nífẹ̀ẹ́ sí àwọn kankan bẹ̀. Do you understand? Ṣùgbọ́n àwọn kankan ni èmi ò nífẹ̀ẹ́ sí bẹ̀ and ó dẹ̀ mo understand yẹn dáadáa. Ọgbọ́n tí Ọlọ́run fún yín. nǹkan tí ẹ ò nífẹ̀ẹ́ sí yẹn Hmm. kì í ṣe dandan ká nífẹ̀ẹ́ sí Àmọ́ is your personal. irú ẹ̀yin sìn ó ṣe é ṣe kí n má nífẹ̀ẹ́ sí kankan nínú ayé yín ṣó yín ọ̀ sọ pé ká má ṣiṣẹ́ ìrántí Bẹ́ẹ̀ni. We're not perfect. nothing like perfect ẹni tó bá perfect gan lórí ibo ni Wọ́n bá wo àwọn kí àwọn mo ti delete àwọn videos kan kúrò lórí page. Mo mọ̀ káwọn kan máa mọ̀ mí bí wọ́n ṣe ń rí mi live báyìí. Wọ́n dẹ̀ lè sọ irú ìgbésí ayé tí mo ń gbé ńgbà kan. So. ok ẹ ti yọ ọmọ ìta rí Ọmọ mi ní Èkó dáadáa. kábíyèsí Elédùmarè lórí ìta fọ́gò ti bo Wọ́n mọ̀ mí ní Àsàbà tó bá tún jẹ́ Warri ni. So mi ṣáádé gbà ní tí mo sọ pé mo gbà. kí lorúkọ yín gangan Olúwatìmílẹ́yìn ni. yàtọ̀ sí Olúwatìmílẹ́yìn orúkọ mi wò lẹ tún jẹ́ orúkọ wo ni wọ́n mọ̀ yẹn sí ní Warri yẹn ní Àsàbà yẹn. Tìmí J. ìgbà tẹ́sí wà lórí ìta Bẹ́ẹ̀ni. ó ti hàn lójú yín ẹ ti gbé àwọn èèyàn débẹ̀ gan wọ́n á ti rí wọn jèrè kábíyèsí Elédùmarè. Ọlọ́run dára. Jésù máa ń tún ayé èèyàn ṣe ni. tó bá yẹ pé ọpẹ́lọpẹ́ Jésù níbo làwọn àyè bá wà. ẹsẹ̀ bímọ ni. Bẹ́ẹ̀ ni mo ṣe bí ọmọ. Mo gbé pọyìn tẹ́lẹ̀ ni mo sọ kalẹ̀ ni. Kò ní ìmọ̀mí ẹ̀ ń kọ́. Àwọn mi ń sùn mo dẹ̀ rí pé mi ẹ̀ disturb. Jésù máa ń dóbò ẹ̀. Bíbélì Jésù gan sọ ó ní pé ẹnikẹ́ni tí ò bá lè ṣe bí tòun ní kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tí ó bá lọ ní ayé àti rẹ̀.
ṣùgbọ́n ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ni bíi tòun bẹ́ẹ̀ni Mm. bẹ́ẹ̀ni so bẹ́ẹ̀ni ó ní ṣùgbọ́n ẹni tó bá lè ṣe bíi tòun kò sí jésù ẹ̀ṣẹ̀ kọ́ náà ńbẹ̀ so ó ní àwọn jésù tó kọ́ ń ṣe fádá yẹn kò sẹ́ṣẹ̀ ńbẹ̀. jésù kọ́ ló sọ bẹ́ẹ̀ paul ló sọ bẹ́ẹ̀ jésù ọba yín ok sọ̀rọ̀ nípa wọ́n lọ ń ìlú wo fídíòs mi wọ́n ti ń kọ́mẹ́ǹtì nísàlẹ̀ pé ṣé pásítọ̀ dey drink bullet àwọn fídíòs tẹ́ ń wò yẹn ti pẹ́ o mo mọ̀ọ́mọ̀ fi kalẹ̀ síbẹ̀ ni. ó kẹ́ ẹ ti mú búlẹ̀tì rí àrí. Ah, mo fa igbó bí wáò original. kábíyèsí elédùmarè Títí olúwa ẹ dára ẹ dára o ẹ màmá dára o Ọlọ́run dára olúwa sí ẹ dára ní ẹ dára o ẹ màmá dára o only one kò thing sẹ́ni again tálẹ́bí ṣàkàwé rẹ o ẹ dára olúwa. èèyàn kan mọ̀ mí nù bẹ́ẹ̀ èèyàn kan ti ń porúkọ mi ń bẹ̀ yẹn kábíyèsí elédùmarè kò sí ohun tí Ọlọ́run so ò lè nínú ṣe. nígbà tẹ́ wà nínú ayé máa ti bayé jẹ́ gan o. mo gbìyànjú gan-an ayé mo gbìyànjú díẹ̀ nínú ayé. ṣé ìgbà tẹ́ wà nínú ayé ṣe ń lábò ni. ìyẹn kéré kábíyèsí elédùmarè. ṣùgbọ́n bíbélì sọ wípé ó ní ohun àtijọ́ ti kọjá lọ. ohun àtijọ́ ti kọjá lọ. bẹ́ẹ̀ ni ìdí titun nínú Kristi. bí kò bá sọlá Jésù ni mo jẹ́ bí kò bá sọlá Jésù ta ló mọ̀ mí o mo dúpẹ́ o Jésù pé mò ń jọ́lá rẹ ọpẹ́lọpẹ́ rẹ láyé mi ò Jésù ìjì ayé yìí bá ti gbé mi lọ ẹ̀jẹ̀ Jésù la fi rà mí padà o ògo ni fún ọ Jésù ó fẹ́ mi yéye ó pẹ́ tímọ́tímọ́ pé ó fẹ́ mi o. tí ò bá jẹ́ pé Jésù níbo lẹ́yìn ìbá wà bóyá ìbá ti wà nínú sẹ́ẹ̀lì báyà ọba mà ìbá ti báyé jẹ́ gan. mi ò lè sọ nítorí pé Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ̀. ẹ má ti sùn sí sẹ́ẹ̀lì gan rí bẹ́ẹ̀ ṣe wà ní. bí mo ṣe wá gbìyànjú tọ́nu ayé ìrìn àjò mi ò kọjá ní ọ́fíìsì wọn mi ò wọbẹ̀ rí. ẹkùn kábíyèsí elédùmarè tí wọ́n bá mú yín ọ́fíìsì lè máa láǹdì fún. ní akànjọjọ kó ní ọ́fíìsì mi mi ò wọbẹ̀ rí. kábíyèsí á jẹ́ pé ó pẹ́ tí ẹ̀bùn yìí ti wà lára yín nìyẹn. ṣe é ṣe kí ènìyàn má mọ̀. ọdún wo lẹ wá dé ọdún wo lọ́lọ́run wá pè yín ọdún wo lọ́lọ́run wá pè yín. a ti tó bí 3 years báyìí kò tí ì pẹ́ ọdún 3. ọlọ́run 3 years o ọlọ́run 3 years o ọlọ́run 3 years o ọlọ́run 3 years o wàá tún ayé wa ṣe o ọlọ́run 3 years kábíyèsí lẹ́dùn. ẹ jẹ́ kẹ́ mọ̀ kankan pé Ọlọ́run dára ó dẹ̀ dùn sí. confam fún ẹni tí ó bá lè ṣe pẹ̀lú òtítọ́. bẹ́ẹ̀ ni òtítọ́ tí kò ṣe pé ó tún padà lọ ń gbé àwọn ìwé kan tí a ti kọ sílẹ̀ tó tún lọ ń lò tí kì í ṣe pé ó padà tó lọ gbalé bàbá yẹ ẹ̀bí rò lọ tó lọ gba àṣẹ láti máa lò tí kì í ṣe pé ó ti ní ògbàǹtẹ̀kọ̀ tó ń dè mọ́ ọ̀dí tó yẹ pé ó ti ní mọ bó ṣe ń ṣe láti fi sọ̀rọ̀ àṣẹ sínú ayé àwọn ṣùgbọ́n tó yẹ pé Ọlọ́run ló yọ̀ǹda rẹ̀ kò wọ́pọ̀ nínú ayé. dáríjì mi Jésù mi ò ní tó bá ń tẹ̀ mọ́ bàbá nítorí ọ̀rọ̀ rẹ o bàbá nítorí òróró orí mi o èmi kò nílò ìbátan o. when èmi mọ̀ wípé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run
àti mọ̀ yín Ẹ̀dá sá. a dẹ̀ ti mọ̀ wípé láti sin lọ lọ sọ́spítù mọ́ torí wípé Ọlọ́run ni ọba tó lè ṣan gbogbo. Bíbélì sọ wípé ìwọ yóò mọ òtítọ́ yóò sì dá ẹ sílẹ̀. Wá di òmìnira. Àwa ti mọ òtítọ́ nísìnyí ó bí dandan ká gba òmìnira lọ́wọ́ àìsàn. So fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ mọ arákùnrin yìí, àwọn ni Pastor the Unchangeable God according to the parameter of mololity. Wọ́n kò sí àìsàn tí ẹ bá ní láyé tí wọ́n lè fi àdúrà wò. Olúwa ń gbàlà, Olúwa ń wòsàn. Olúwa ni So ọmọ ṣiṣẹ́, bí ọmọ ṣiṣẹ́ kì í ṣe èèyàn. Ẹ ṣé gan ni sá. Nígbà tí òpin ayé bá dé, oríṣiríṣi la máa rí. Ṣùgbọ́n fún ìwọ tó ń gbọ́ mi ní wákàtí, á dára kó yí padà. Kò sẹ́ni tó mọ ìgbà tí àkókò tí Jésù ti ẹ lè dé. Ó lè bá ọ ní ojú oorun. Ó lè bá ọ níbi tó ti ń ṣe tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Á dára kó yí padà kí àkókò kó tó lọ. Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o. Ṣùgbọ́n fún àǹfààní ẹni tí ó bá wù tó fẹ́ bá mi sọ̀rọ̀, fóònù nọ́mbà mi ó wà lórí péjì mi. You can text me and we will talk. Ṣùgbọ́n tí mo mọ̀ ní wípé kò sí agbára kan lẹ́yìn agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀. Kí n má preach, mi ì preach o. Ṣé rí pé a ti gba nẹ́tíwọ́ọ̀kì lọ́wọ́ ọba àgbáyé. Nẹ́tíwọ́ọ̀kì wọn ò dá mọ́. Àbí kí ló ṣẹlẹ̀ sí nẹ́tíwọ́ọ̀kì wọn? Èmi ò ṣe sharpshooter o. I'm telling you the reality. I will never lie to you. Most people that know me here, they will know the kind of person I am. I'm not after material things. Ṣùgbọ́n kí adẹni yí padà. Ẹ wo orúkọ yẹn dáadáa, kì í ṣe mi ni mo fúnra mi, the unchangeable changer. Ọba tí ń yí ni padà tí a ò lè yí padà. Sorry. Ẹ bá mi gbé. Ọlọ́run á dáríjì wá. Ọlọ́run dára. Amen. Thank you. Amen. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Mo kéde rẹ̀ sínú ayé yín. Ọba tí ń yí ayé ẹni padà.
ayé yín padà. Ọ̀pọ̀lọpọ̀ ní wákàtí ọ̀rẹ́ ti ń tàn wípé wá, mo ní bàbá yẹ̀mí wò kan tó lè bá wa ṣe. Mo fẹ́ jẹ́ kó yé ẹ wípé èṣù ó máa ń gba ohun tó dára lọ́wọ́ ènìyàn ni, àwa gbé pàǹdà lé lọ́wọ́. Lọ wo dáadáa kó lọ béèrè, ǹjẹ́ èṣù ti fún yàn ní nǹkan rí kó má fi gba ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́wọ́ ènìyàn? Ṣùgbọ́n tí Ọlọ́run bá yọ̀ǹda nǹkan fún ọ, kìkì kó máa fi ọpẹ́ fún Ọlọ́run, kò sì jẹ́ ẹni tó ń ṣe kíni, tó ń ṣàánú. Bíbélì gan sọ ó lóun fẹ́ onínú dídùn ọlọ́rẹ, ó ní ọkàn ìṣoore ni ó mú ṣe kíni tó máa ṣọ́ra. Ẹ jẹ́ kí a yí padà, ẹ jẹ́ kí a yí padà. Ǹjẹ́ ẹ wá wò ó,